èmi náà ni èmi gbọ̀ǹkà ọkùnrin ogun àrísà iná àkọ́tàgìrì ẹkùn Ṣàngó gbogbo ibi tó wá wà mo fẹ́ kó jáde sí mi èmi ni. ta ló tọ̀? Ṣàngó ò lè wá Ṣàngó ò lè wá àmọ́ náà kúrò tó gbójú ẹbí ti fi àgbàlẹ̀ ọkùnrin ogun ọlọ́wọ́ ni. Tímì èmi ni. kí ló dé tó o fẹ́ gbọ́ kú oníkúkú? Ọjọ́ irú mi ò gbọ́dọ̀ gbà kú oníkúkú. Ọmọ orúkọ tí kú jẹ́ ikú ọgbọ́dọ̀ pa mí. Mo ti orúkọ àrùn ọgbọ́dọ̀ pa mí. Mo ní pé ikú ní ìtàn wọn ládèdè ọ̀run. Àrùn ní ìṣe wọn ládèdè ayé. Ikú bá ń sọ̀rọ̀. Àrùn ọgbọ́dọ̀ gbìn. Ikú lórí yìí o. Èmi jì mí gbẹ́nu rẹ sọ̀hún. gbẹ́nu rẹ sọ̀hún. gbẹ́nu rẹ sọ̀hún. Olúgbàyí 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 Àjàgbàyí Àjàgbàyí Àjàgbàyí. Aṣọ funfun nígbà yìí lára òkú. Àtẹ́lẹsẹ̀ nígbà yìí lára ọ̀nà. Bẹ́ẹ̀ ni ojú nígbà yìí lára orí. Èmi nígbà yìí. Agbátì ọ̀gá ọlọ́gbàtì èmi ti ní àgbẹ̀lẹ̀ ọlọ́fà náà iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì ìmúlẹ̀sẹ̀ kó olúkòso. ọ̀tọ̀ ọmọ mi sọ bẹ́ẹ̀ mọ́ ìwà títa ni. ìwà kí ni. Jẹ́wọ́ bí mo ṣe jẹ́ fún ọ. Ọ̀gá àbálẹ́bọ̀ bá àbálẹ́bọ̀ bá ojú ẹlẹ́rú ìtòlẹ́ ẹnu ojú ẹ̀mẹ̀ gbogbo ẹjẹ́ ní ọmọ nígbà tí ní ọ̀fà náà ní yọ ilẹ̀. Ìgbàtàlẹ̀ ìgbà rere mo ti sọ fún ọ mo ní ọmọ dánwò ọdánwò kì í sẹ́rù ọmọdé. Èmi ọkùnrin ogun mo ní ọmọ dánwò bẹ́ẹ̀ ni bá dánwò ìrọ̀rọ̀ dán. Èmi ni mo sọ fún ọ kì í sẹ́rù rẹ àtàrí àjànàkú ni kì í sẹ́rù ọmọdé tiẹ̀. Ṣàngó ibi tó bá wà ìwọ gangan ni mo fẹ́. ẹ kú sẹ́nà. eléré ilé o àtẹléré oko eléré ilé o àtẹléré oko a ò bá yí níbẹ̀ ìbẹ̀rẹ̀ bá wà o. Mo bá jẹ́ keléré o, àwa bàbá lọ sí o. Ọba yìí ní ibẹ̀ o, ibẹ̀ lẹ bá wà o. Eléré ilé o, àtẹléré oko. Eléré ilé o, àtẹléré oko. Ọba yìí ní ibẹ̀ lẹ bá wà o. Eléré ilé o, àtẹléré oko. Eléré ilé o, àtẹléré oko. Ọba yìí ní ibẹ̀ lẹ bá wà o. Ẹ ṣe àdúpẹ́ ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ṣé rí eléyìí tá a ṣe eléyìí gangan ni wọ́n ń pè ní eré orí ìtàgé. Só ti yé yín nígbà tí àwọn oní tọ̀hún dé tó di pé à ń gbé kámẹ́rà à ń gbé kinní àmọ́ gbogbo ẹni tí ò bá ti gba eré orí ìtàgé kọjá kí wọ́n sì bá ti ṣe yìí àyálò ni wọ́n àwọn kan yàbàrà ni torí pé àwọn àsáwọ̀ tó àsáwọ̀ nù torí pé kò sí gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe nínú sinimá tí ò jẹ́ pé orí ìtàgé láti kọ́kọ́ kọ́ ẹ̀yin náà máa wò eléyìí là ń pè ní stage gbogbo ẹni tó bá ti lè ṣe stage kò sí tí ó lè ṣe ṣé ẹ mọ̀ pé kò sínú pé wọ́n sọ pé kọ́ọ̀tì o wọ́n ń dọ́gbọ́n sí o kámẹ́rà ń bá dọ́gbọ́n sí àtorin àtìlù àtijó àti àṣà àtiṣe gbogbo ẹ̀ náà abẹ́ eré orí ìtàgé ló wà tìmí tí wọn náà bá wá ní ẹyọ kan àbí méjì tó bá wọn mọ gbogbo yín lẹ́sìn oríire mo kí àgbà òṣèré ẹ rí i pé látòní ìtọ́jú ìta ṣe ìtàn tìmí àgbàlé àti gbọ̀ǹkà ni bẹ́ẹ̀ni ẹ rí i pé àgbà òṣèré ti di gbọ̀ǹkà látòní lọ èmi náà sì di tìmí gbogbo yín pátá fún ṣé gbogbo wa ká ga o ṣùgbọ́n náà wọ́n kà yín kẹ́ntì ọ̀gá àwọn ọ̀gá yín náà àgàjù wa lọ àwọn tó sì wà wájú wa ọlọ́run ní sí wọ́n lérò ẹ̀yìn àwọn tá ń bọ̀ lẹ́yìn náà ọlọ́run ó jà tààrà wájú. bákẹ́tà ń kówó bọ̀ bákẹ́tà ń kówó bọ̀ bákẹ́tà ń kówó gbogbo rẹ̀ mọ́ ní ìsìn ọlọ́run sáà ló gbogbo wa ní kó ọlọ́run àti àṣẹ eléré ilé o àtẹléré oko eléré ilé o àtẹléré oko.
tó kí ló dé kí ló sọ tó ń bì. Ojú mi ń pò yìí ni àyẹ̀wò àárín mi. láti sọ lójú ẹ̀ ń pò yìí. ó mọ̀ pé kó tó di pé mo bóde inú ilé ó ti bì lẹ́ẹ̀mejì kí n tó jáde. mo tún ń bọ̀ ní ìsìn wọn tún sì bá ọ lórí èébì náà jáde sọ́lá. ṣé ìsìn nǹkan tí mò ń rò. kì í ṣe nǹkan tẹ́ ń rò ṣèbí ìlẹ́jẹ̀la ló fà á. jáde sọ́lá ọ̀lẹ́jẹ̀la wo bá ṣe mọ́ ọmú kò pó lójoojúmọ́ tá a sì mọ́ ń jẹ̀fọ́ ìwọ ọ̀lẹ́jẹ̀la jáde sọ́lá. Jáde sọ́lá o ti lóyún. Ewo mi ò lóyún o, mi ò lóyún o. Ìwọ ò lóyún Jáde sọ́lá sí èmi a máa jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀sìn ni Jáde sọ́lá o ti lóyún. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ sọ pé mo ti lóyún torí mo mọ̀ pé ẹ lè parọ́. Ṣé mo ní ìjọ́ kan máa tẹ ẹran mi ṣe ní ìjọ́ òní? Ó ní gbọ̀ngbọ̀ngbọ̀nká àti tìmì. Ó wá fipá bá ń lò pọ̀. Jáde sọ́lá ọkùnrin méjì fipá bá ọ lájọṣepọ̀ ó sì sọ fún mi Jáde sọ́lá. Dájúdájú ó dùn mọ́. Kò dùn mẹ́mi o, ìyìn tó jẹ́ pé ìkan ni wọ́n fọwọ́ bọ̀ mí lẹ́nu. Ìkejì ó fa ìtàn mi báyìí, ṣé ni ó wàá dùn mọ́ mi. Jáde sọ́lá kó mọ́ lè wú fèmí ìyá rẹ̀. Ọ̀gá kò burú ṣe bó ti dójú tì mí sojú àwọn èèyàn bàbá rẹ̀ wọ́n ní ilé wọ̀ ọ́. Ọ̀yá nìsín kí n tó la ojú mi ọ̀yá nìsọ nílé wọn. Ó dẹ̀ jẹ́ sí ìjà. Ẹ kú ìkàlẹ̀ fún mi. Ẹ rí ẹ̀gbọ́n mi bí iná dé láti ìlú wa. Ó sì tó di pọ́n dé, wọ́n ti máa ń pè mí. Kíkan ní àwọn lálà, àwọn kéèsì ibà ní ajírébi lójú oorun, àwọn rí jíjẹ́ kò sọ́kọ́, àwọn ó sàmọ́ sọ gbogbo ẹ̀. Nígbà wá di pé ìgbà kan dé, kíkan máa lọ kán máa dá sọ. Àwa ẹ wá wo wèrè ń bí àbí èwo làbúrò nígbà tán ni wọ́n rìn kiri yìí ni òye wa àwọn owó wèrè. Bí ti bá ń kọ́ èyí tèmi náà tẹ̀ wọ́kọ́ sí bínú wọ́n ní àfẹ́ ṣe ń ba lọ yìí aráalé ní ìmọ̀ kínní ìlàmọ̀ òjì wèrè lára àtà ó pé o wọ́n ní àkéésì àwọn náà ìfẹ́ tíátà táwọn ní ló fẹ́ máa sọ àwọn di gángan ọ̀ọ́ tó bá jẹ́ ti tíátà ni tá a bá ń sọ̀rọ̀ yan odó láàdà kọ̀ọ̀kan dárúkọ tó bá ti jẹ́ báwọn gbọ̀ǹkà àti tìmì àwọn lọ́lọ́run tíátà ìdínú tí mo fi mú wọn wá o. A jẹ́ pé ká fi àwọn wé Barrister tí bàbá kọ́lọ́fọ̀rùn kẹ́ bàbá bàrí wọ́n ní bí mo sùn bí mo jà ìdí ogun ọ̀rẹ́ ni. Bí mo jẹun lọ́wọ́ ìdí ogun ọ̀rẹ́ ni. Sọ wá rí ọtún wá sọ kankan pé bí wọn ròdó èèyàn ò ṣe mọ́ bá wọn dá sábẹ́ mọ́. àgbẹ̀ yóò wọ́n jẹ pando. Wọ́n ti ń ro pando lórí iná nìsín tí wọ́n ní gbọdọ̀ tọrọ rùn lòun bá ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ní ẹlẹ́fẹ̀ẹ́ mọ̀ ṣiṣẹ́ eré orí ìtàgé. Ẹ wo ó mi kì í dàbí Jennifer. Ṣé Jennifer Lopez? Jennifer Lopez Jennifer Veron. Ọgbọ́n ṣe ń tàbí tó bá kú. Ó ṣe lè ṣe tíátà. Ó lè ṣe. Ó lè ṣe. Ó ti rí sambo. Ẹ wo bí ṣe rí kíkọ́ ni mímọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n rò pé bóyá àwa tẹ́lá wa tá à ń ṣe eré orí ìtàgé ẹ̀yin lẹ́yìn pèlérè iṣẹ́ ni lọ́dọ̀ tiwa iṣẹ́ gidi tó ṣe tẹ́ kékeré. Tá a mú bí ogun. Nǹkan téèyàn bá sì kọ́ o lè yín ó mọ̀ kó tó di pa lọ́jọ́ ṣé ìjọba bóyá ẹ ti lọ́kọ. Mi ì má rí o àmọ́ mo láfẹ̀sọ́nà. Aláfẹ̀sọ́nà náà ẹbí ẹni pẹ́ lọ́kọ ni ìdí tó já béèrè ni pé nígbà yín sọ́dọ̀ tán nísìn kọ́kọ́ yín máa wá kó mọ̀ sọ pé ìyàwó òun. Wọ́n gba ìyàwó òun yọ máa tún alẹ́ yọ máa tún akí yẹn fi mọ́tò sí ọlá ẹgbẹ́. Abẹ́ ti bímọ. Mi ìbímọ ẹ̀bùn mi àti ìbímọ. Káwá ní pé nísìn ọlọ́mọyàwó ń wèrè gbogbo àwọn tí wọ́n ti wèrè nínú eré orí ìtàgé náà wọ́n ṣe àmọ́ nǹkan tá à ń pè ní àtìnú àìmọye ẹni tí ò já wèrè rí wọ́n ní kéèyàn kú ẹni tí ò kú rí lẹ́yìn òní sẹ́mi tí ó kú bí ẹja ló pálí. Gbogbo nǹkan tó bá sọ pé bẹ́ẹ̀ yìí ṣe wà yìí nìsí pé kẹ́kàn ṣe wèrè ìṣẹ́jú kan ṣé ẹni ṣe wèrè gangan. Mo lè ṣe wèrè. Wèrè pẹ̀lú kíkò. Ẹnu ọ̀nà sáàtì kó kámẹ́rà débi ni. Mo ti ṣe wèrè. Pé wèrè àti mi kó kù. Wò tọ́ba ní kéèyàn ṣe wèrè ó nígbà téèyàn bá gbọ́ action. Tí n bá fọwọ́ gáìdì orí mi tó rí bá lu òun kọ́. Wọ́n wà dáa ni ká ló jẹ́ ìgbà bọ́rọ́bọ́rọ́ ni tí ó wò wèrè ká ó bá ṣe gbígbà tí wọ́n náà fẹ́ wo wèrè. Má ti jẹ́ wọn wèrè báyìí.
ó sì fẹ́ jẹ́ mi ń kó lórí. irú ọmọ tẹ̀ ń gbé bọ̀ kálẹ̀ gbé lọlẹ̀ nítorí olú ẹ̀ bá jí kò tó pọ̀. ó ti ẹ̀ pé wọ irú wa ìwọ̀n gbọ́dọ̀ bá dánwò. ó tọ́ ni ó ti àgbẹ̀ frampáànù lórí tiẹ̀. nísìn tábàkú wa ní kẹwàá ṣeré lọ́kọ̀láyà tẹ́ pé kẹ́kàn mọ́ ọkùnrin yín bọ́jà bínú. ká ní nísìn báyìí wọ́n kàn pé mi àti ṣe ọkọ àtìyàwó àtẹ̀mọ́ pé agbọ́dọ̀ ṣe kórìlì ni tá kìsì dáadáa tá kìsì. ẹ lè kíìsì fún bíi wákàtí mẹ́ta. gbára dúró. ìwé làgbọ́dọ̀ kíìsì fún wákàtí mẹ́ta bọ́ bá ra pọ̀nmọ́ gan kò nílò wákàtí mẹ́ta. àwọn kọ́nsẹ́ẹ̀tì wákàtí mẹ́ta mẹ́. wákàtí mẹ́ta ẹ lè ṣe lóòótọ́ àmọ́ tó bá jẹ́ pé ká wọlé náà ti bí pé ẹ̀yà àti ọkọ yìí kì í ṣe pé bóyá pé kẹ̀kàn sí kì í ṣe pé eré la fi ṣe ẹlòmíì ò mọ̀ wò pé mọ̀ fọwọ́ kàn mí wá tọkọ mi bá rí mi kì í ṣe pé a máa ṣe gangan o torí pé àwọn èèyàn ó pọ̀ mbẹ̀ àmọ́ ẹ gbọ́dọ̀ túra lẹ̀ ṣe lè ṣe. ṣé nídìí tíátà. lọ́kàn nídìí fújì. mo lè ṣe. nǹkan tẹ́ wàá ṣe ní ìsinmi pé àmọ̀ yín lọ sí ìyàsá interview láti ẹ wá gbọ́dọ̀ débi ìyàsá gan-an tẹ bá ti wá sí ìyàsá tẹ bá ti perfect àmọ̀ yín ní fọ́ọ̀mù. wọ́n parí ẹ bá yọjọ́ kẹ́ni gbọ́ lè dìrà wọ̀ a lè lọ lẹ́ẹ̀mẹ́ta tó fi bòtẹ́ hàn. Jẹ́nífà ó kó Jẹ́nífà ọ̀dà dùn ní àdé. kò sáà látàrí pàpàpà. ọ̀yà kan. nínú bí ni. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Tí gbọ́n. Bọ́kàtì tìmí. Gbọ́n tí. Bọ́kàtì tìmí. Ojú bo ojú olóró ń bọ̀. Ojú bo ojú olóró ń bọ̀. Bọ́kà ṣe kí n ṣe. Ṣíṣe ṣe ń ṣe. Bọ́kà ṣe kí n ṣe. Ṣíṣe ṣe ń ṣe. ayé kò tọ̀ mí ọ̀hún. ayé kò tọ̀ mí kàkà. ṣé ìwọ náà mọ̀ kọ́ lé nínú ìṣẹ̀lẹ̀. náà mo fún mi ọ̀pọ̀ ọ̀kadà náà mo gbé ọ̀nà sẹ́yìn. ọpẹ́. lónà ká tó bẹ̀rẹ̀ tí ó sì dọ̀ lójú pé ìyàwó rẹ̀ kò ní dé lónìí. ibi dùn ṣé mo wá jẹ́ mọ̀jì sí ni kódà tó bá jẹ́ pé n tèmi àti ẹjọ́ sọ ni mo fẹ́ lè rán lu ọrùn kọ́mọ́ dì mọ́. ìfẹ́ kan ràn. wọ́n ti jẹ́ ẹran báyìí ọ̀dọ̀ ọmọ mi tí mo ràn lọ tó bá jẹ́ pé tí wò ó dá mi lọ́kàn lè kó sùn mo lè jẹ́ ọ̀dọ̀ kan la. kí ni fi ṣe yẹn. fẹ́ ṣe ní ìdúró. Irọ́ ni kò lè ṣe. Bọ́lẹ̀ fẹ́ ṣe ní ìdúró. Irọ́ ni kò lè ṣe. Tí gbọ́n. Bọ́kàtì tìmí. Gbọ́n tí. Bọ́kàtì tìmí. Ojú ẹkùn pa. àǹtí ẹ mọ̀ àní mo ráwọn kan nísìnyí wọ́n wọlé ọ̀dọ̀ yín wọ́n wà nílé. ó dá ẹ lójú kó fojú ara ẹ méjèèjì yóò fi rí wọn. mo rí wọn àǹtí tí ń bá rí wọn yìí ní sọ pé mo rí wọn. nínú ilé yìí. ìwọ gan máa gbọ́ ìwọ máa lọ ṣé gan. ǹjẹ́ abẹ́rẹ́ rí àníyàn náà. sọ wá rí nítorí ọmọ tẹnu ọmọ fún mi pé kì í mọ gbáradì mo mú pọ̀kẹ́yọ̀ mo mú soboto ọmọ kékeré ọ̀dọ̀ wa tó wá wà nísàlẹ̀ yìí ẹ̀yàwó òun kìíní tán ńlá nísìn tí bíbí tó gbọ́n yòó náà. irọ́ ni sọ wà ní ìbálẹ̀ ọba jẹ́ báyìí. àsìkò ta lórí ilé ọba. ṣé máa gbé nǹkan tí ìyẹn máa jẹ. tí ọba ti wá tó bá tó lógì. ẹ mọ bẹ́ẹ̀ yín lọ. ẹ tún sọ́ọ̀rì rẹ burú ni ọlọmọ ìyàkọ rẹ sọ rí pé ìyàkọ rẹ ni ọ̀nkù mọ́mí kọ́sìn dádì mi tí mo sọ pé ó wà lẹ́kọ̀ọ́ tí mo ní ọmọ ń wá bàdàn. ìyá ọkọ mi sọrí pàṣẹ fẹ́ gba ìpínlẹ̀ ní bá gbẹ̀gbájú lójú rẹ̀ ó sì ní rí iná mọ́tọ́ tí wọ́n fi parẹ́ ìwọ ọmọ mi ni ògbúrò mi ládùúgbò ni wọ́n ròyìn mi fún ẹ wàá wọ ọkọ tèmi wálé. bẹ́ẹ̀ni o ṣe é sọ̀rọ̀ òpònú bí o ṣe máa ta gbogbo ẹ̀ lẹ́nu ọmọ wùwà ẹranko gidi ni ọ́ ẹran ṣé dúró náà ṣé èmi lè lọ ọ̀dọ̀ yá sí ẹ kémi ọmọ wúlò ń bẹ nígbà tí ìyá mi ni ọyọjú sóhun kí ló dé tó lè fara mọ́ wọn kó o jíṣẹ́ fún wọn ló dọ̀la. èmi ò gan o rò pé mi gan ni tí bá ṣe kó orí tiẹ̀ tí ò pé ìwà wá rán mi iṣẹ́ lẹ́mi tí mo ti fi ara mi sí àdúgbò nítorí tìjẹ́ mo ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá ṣùgbọ́n mi ò gbàgbọ́ tó ní tí mo fojú rí màmá nà dẹ́ lónìí o màá nà ẹ́ gbogbo ẹgbẹ́ ó kọ ẹ́. ọ̀nà ìyàkọ rẹ. sórí gbogbo nǹkan tó gbé wáyé òní ni màá bẹ̀rẹ̀ bàjẹ́ màá fi aṣáájú máa fi kún gbogbo ẹ̀ ìyà ó jẹ mo yóò sí ẹlẹ́ra lónìí. lónìí. ọ̀pẹ lọ náà àbórí àbúrú ni sórí àbúrú akọni ọkàrẹ kíyà rẹ o ti gbọ́ ọkàrẹ o ọmọ ẹlẹ́rìn kí wàá lè ṣe ìlànà ìtura mi. ẹ jọ ẹ dákun tó rọ lọ
last time tẹ wá sílé ọ̀dọ̀ mi ẹ jọ ṣé ẹ bá mi rí gold. gold èwo ni ń pè báwọn. gold mi ó ní 2 steps right ìsàlẹ̀ stone wà ńbẹ̀. ẹ̀yin èèyàn ẹ dé o ìgbà wá kí yín ẹ láàbèrè yín a tún wá wá ní ẹ̀tún lẹ́yìn wá gold. ẹ wo gbogbo tí èjé mi ò fi ṣọ́ọ̀bù tèmi lẹ̀ kí n mọ rìn kí ilé léyìí o èmi ò rí góòdì o wọ́n yá wọ àlàáfíà lẹ́yìn fi lébì kan ní ìsìlẹ̀ débi lẹ́yìn béèrè góòdì àbírù sọnù wò ni. èmi náà sọ bẹ́ẹ̀ mo ní tẹ́já bá sọ lọ́dọ̀ àmọye tó ń gbà tí ẹ̀yìn sọ̀tà jẹ tó ń bá tiẹ̀ fowó tọ́ yín gan ṣe bẹ́ẹ̀ ti rówó rí mo ń wo pé ẹ lè jí gold ni. wọ́n mọ̀ bọ́ yẹ ká ẹ jẹ́rìí mi aṣáàtìjọ́ ń bọ̀ ẹ̀ ti pẹ́ láàrin ara wa. àfìgbà tí Raimat nípò orí létí yín. Raima ó lóun rí góòdì létí tèmi góòdì létí mi yìí ìjọ wọn ti bí mi wọn ìlò kọjá pẹ̀nkẹ́lẹ́ èmi ò lo góòdì rí bí mo bá lo gan àfi kọ́ máa jẹ mí létí bóyá téèyàn kan bá wà rà fún mi o tí mo bá lò wò mo lè mọ bó ní ṣe rí èmi ò lo góòdì o débi èmi ọ̀wà lọ́mọ jí góòdì o ṣe rí ṣọ́ọ̀bù mi ìlọ́jẹ̀ mi lógún gbogbo owó tí mo bá rí báyìí ọjà mo fi ra ṣọ́ọ̀bù mi gbogbo tẹ́ ń wo àti inú store àti gbogbo ẹ̀ ó lé 100,000 tí mo fi ń ṣòwò èmi àwọn àmú nínú 100,000 yín wà lọ rè mọ́ fi ra góòdì torí mo fẹ́ ṣe irú oge tẹ́yìn ṣe rárá o èmi kọ́ kí mo wá ń tà kí mo gbọ́ pọ́tà èmi ò lo góòdì o èmi ò sì kó góòdì yín o èmi ò kó góòdì èmi ò rí góòdì o bílẹ̀ bíi mọ́ láàárọ̀ bàbá mo tíráfù ni wọ́n pàdé mi lọ́jà Ajégúnlẹ̀ tàbí Láfẹ́nwá so iṣẹ́ tèmi mo mójútó o. bọ ẹni sùn nǹkan tẹ̀ ń sọ fún mi sì ni pé ẹ̀yin kọ́ lẹ mú góòdì mi. mo mọ̀ wá rògbò ṣé èwo. ó dẹ̀ dá yín lórí pé ìrì góòdì lọ́dọ̀ pé etí ìtẹ́ ìnáwó sílẹ̀ kan sí mi àbí kí aláwọ̀ dé. kò sí problem ẹ̀yin sọ pé ẹ rí gold. ẹ lọ fi gbogbo tẹ́ bá lè fi wá. ẹ rí gold ṣé ẹ mẹyẹ tí mo ra gold tí mò ń wá ìṣá. gbogbo tẹ́ bá mi lọ fi wá ọbí sílẹ̀ bàbá oníṣègùn ẹ̀kọ́ rí rẹ̀ ogun ní sinimú èpè sí ní ìjà èmi ò mú góòdì o. kò sí problem bọ̀ ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín kí n tó máa lọ wọn yìí jí nǹkan mi o kò sí ẹni tó lè jí nǹkan mi tó lè lọ score free. gbogbo tẹ́ bá fẹ́ fi wá ní ká ẹ lọ fi wá. gbogbo tí mo bá fẹ́ fi wá ẹ lọ bẹ bàbá Ṣàngó lọ́wọ́ ẹ̀. ó ti yé mi. ẹ̀yin ẹ̀ lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ ti lẹ́ẹ̀rí gold ẹ̀rí gold kò sí problem. ẹ wá gbà mí. ẹ̀rí gold. bẹ́ẹ̀ ṣe ń lọ yẹn gbogbo bí ẹ bá mọ̀ ní ẹ mọ̀ lọ. gbogbo bí ẹ bá mọ̀ ní ká ẹ mọ̀ lọ. kí tó bá wù yín ni ẹ fi wá ìgbẹ́ tí wọ́n sọ tí gbogbo èjìká ti ń dẹ́dẹ́ náà ni mo ti mọ̀ pé ránù òṣì lẹ bá wá bí ẹni tó bá wù yẹn lọ fi wá góòdì èmi ọmọ kówó lọ rẹ ra góòdì àbí máa jí góòdì àbí kò ní jà fún Ráìmọ̀ tó lórí góòdì létí mi Ráìmọ̀ yóò mọ̀ ní ìrìkúrì ni ọmọ orí kò tó ní tọ́jà mọ́ ó lè ní.
lè. a ti pa yín ta a ti pa yín. ọjọ́ yìí fún gbogbo ayé tí wọ́n gbọ́. bẹ́ẹ̀ tí mo ní bẹ́ẹ̀ ṣe gbé. bẹ́ẹ̀ tí mo ṣe é nù. bẹ́ẹ̀ tí mo ṣe é nù. bẹ́ẹ̀ tí mo ṣe é nù. ní kíni. ẹ wo ẹ̀yin tó bá mọ̀. ẹ̀yin ará àdúgbò. ẹ̀yin tó bá mọ̀ sùúrù. ẹ wá ọgbà ọtí tó wọlé pàdé. ní kíni ẹ fún alágbàdo akágbàdo bí. ẹ wo ẹ̀yin èèyàn tó bá wẹ̀ ẹ́ tó wẹ̀ èèyàn. owó tó jọ owó ajé lọ ní ìsìn. mo èmi rí yín àmì ẹ̀kúùdù o ẹ ṣe rí àsáǹdé bíi pé ilé pé pàṣẹ fún yín. adé ní pẹ́lẹ́gbẹ́ yìí. kí ló ń sún wọn náà lè jẹ kí ló ń sún wọn lè jẹ. wọn náà tó kọ. tó rẹ̀ ń tó ń wò ó lè ẹ̀gbọ́n kan ìjà fò nínú olè bó ti wà ó lè gbọ́sàn ta fún un. ní kẹ́ni àmọ́ ìjà sọ tútù kà lórí wáyà. ìmọ̀ kó lè bẹ́ẹ̀ ni. ó lè ní bọ́lá ń bá ṣèṣì díjú báyìí tó kàn díjú báyìí ó lè kó gbogbo ilé ayé kíkó tó bá kó báyìí ó lè kó inú àpò tí wọ́n sì tún padà wá wò lápò rẹ̀ tí wọ́n ní báǹkì kan. ìyẹn lè ó lè gidi ni bàbá wa dárú ọgbọ́n o sísì tí náà lè rí gbà. èmi mọ̀ bí yẹn ti wọ́wọ́. owó adìẹ mi. owó adìẹ rẹ àbí tó tán owó adìẹ rẹ. ọlọ́run ló ṣe mélòó ọlọ́run lẹ̀ kí ni ọlọ́run ló ṣe lẹ́. àǹtí sẹ́ni mo. àǹtí òṣùwọ̀n ní pẹ̀ tó ń dáhùn. ṣé wàá ó kẹ̀ já? èló lọ kọ́ fún mi. gbogbo rẹ̀ ní ìṣe fún ẹ. bá mi kọ́ wọ́n mi ṣé wọ́n ló lájẹ àbí èmi mo lájẹ. lóòótọ́ wọ́n ló lájẹ àmọ́ ṣé wọ́n dé tó gbádìí rẹ mọ̀ sọ fún mi tó o dé tó gbádìí rẹ mọ̀ sọ wọn mọ̀ pé èèyàn dúdú ní àbẹ́yàn funfun bí ò bá ṣe mi tẹ́mi lu ọpọlọ tí mo ṣe tójú bọlé káàkiri tí mo lọ lu ọpọlọ tá a lọ gbowó jáde tí ò bá ṣe mi sáré owó gbà. ojúbọlé àti tó ń ṣe kiri àtọjúbọlé ní ìmọ̀ bí ọbẹ̀ jù. kò sí wàhálà ó bá yẹ pé lórí ọ̀rọ̀ owó yìí ni ló bá yọ ẹ́ kó ló kọ mi kò sí wàhálà mo fara mọ́. bẹ́ẹ̀ni gbọ́wọ́ mi wà láì ní nípa ilé yìí máa bẹ ẹni tó. náà bèrè lọ́wọ́ ọ̀rọ̀ ògbà mo yá wèrè ọmọ ti bẹ̀rẹ̀ àbúrò rẹ̀ ni ẹ́. wọn lẹ́nu tá a bá torí ẹ̀ pa ẹ̀jẹ̀ ìwé níjẹ àwọn olówó ewèrè ẹ kú lé gàrí ẹ lẹ bóò ní sájé wa àtàárọ̀ ni olúwe tí ẹ rìnrìn gbogbo ẹsẹ̀ ní olúwe. ó ti ẹ̀ sọ́ọ̀ ní àtàwọn 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 o. ní tó jẹ́ pé mo ti rìnrìn tí mo ti fọkàn balẹ̀ pé tí n bá délé o kọ́ bá wá nǹkan tí ń jẹ nítorí sọ fún mi nísìnyí pé kò sí tí ń jẹ lé. ibi tí mo ń bẹ ní ege ibi pa mí dé pé òyì ti kọ́ mi bí mo ṣe wà gbogbo fún mi ní lọ́pọ̀ mọ́ra bí kò sí nínú mi máa ń bí mo ṣe wà. kọ́lọ́mọ ṣàánú olúwa ẹni ṣé gbogbo inú mi ní pò papọ̀ ó tiẹ̀ tó àwọn olórí burúkú àrùn tọ́lọ́ ṣe produce nísì ó dà pé malians ni wọ́n jẹ ìṣọwọ́ fún yàn lẹ́sẹ̀ ẹnu wọn ò dáa téèyàn bá tètè jẹ báyìí wọ́n burú débi pé bóyá wọ́n ti máa ń fa bàbá kó tó di pé wọ́n wọnú olúwa ẹni wọ́n mọ̀ sí wàhùn ni mi ò ti mú kódì yóò ti lárẹ̀ fún wọn yóò máa gbálùwẹ̀ lẹ́sẹ̀ gbogbo bíbá ń bù mí so ní wáì àṣà ni mo jẹ oorun. àwọn aràn bọ́dà bọ̀ inú àwọn burú gan wọn ti lágbó bí wọ́n sì tọ́kọ́ fún kó nu olúwẹ̀ wo jájọ dòkó síbi téèyàn bá kájọ ìwọ̀nba ilé ìtọ́ bàtà àjọ mọ́ àjọ ewo rè ta ní láìlọ́nù ẹ̀pà àti èpo ẹ̀pà. ẹsìn máa wò àwọn ọmọ tí wọn wá ara jẹ wọn ò sí ẹ̀rà kankan gan torí wọn tó dá padà ní àwọn ní ẹjọkọ ní ń jẹ gbogbo ìjẹkújẹ gbogbo òkúkúté gbogbo pápápá lọ mo padà lé wọn nítorí pé tójú tèmi gan ń ṣe yàmọyàmọ ìfẹ́ gbogbo tí ń jẹ yìí wọn pàtẹ fẹmi náà jẹ wọn kàn fi yan mi lójú mo bẹ lé wọn ní ìsìn mo lé ẹ pàdé wọn lọ́nà. kò sí wàhálà ebi tájọ wà rí táwọn kọ́sọ́mà. ìwọ ni báwa bẹ kọlọ sáà lóru ẹ ebi náà ló jẹ máa yàn ewo rè. kò sí nǹkan bẹ́ẹ̀ sùn.
ṣẹ̀ṣẹ̀ bá jẹ mọ́. ní sùúrù náà jáde nígbà tí ẹ jẹ́ pé mo wá fatinata ọ̀sìn fẹ́fẹ́ yìí mi tó fẹ́ tẹ̀sí oyún lára mi ni mo ní mo rí nǹkan ọ̀sìn ní sùn dandan ni. ayé sùn mo ní mo rí abọ́kà àti kíní. abọ́kà àmọ̀ ṣe introduction tó lọ nífẹ̀ẹ́ mi dénú kéṣe lálọ́run ni mò ń wò ohun àti tí ẹran jù kalẹ̀ nínú kọ́ọ̀pù yìí ọ̀sìn láì tí jẹun ọ̀sìn láì tí jẹun. ṣé kí n kú ni ṣé kí n kú ni sẹ́mi ní kẹ́mi wọ́n kú. láti jẹta ọ̀rẹ́ ti tán òfin kankan lẹ̀ sọ́kọ gidi ní ọgbọ̀n nǹkan. ṣé ìyàwó gidi ni wọ́n náà àwọn ẹgbẹ́ rẹ̀ ń gbàwẹ̀ ọ̀gbọ́dọ̀ gbàwẹ̀ ni. ilé wa kú. ilé wa kú ọ. abẹ́ mi lọ kó yẹ pàṣí tó bá wọ̀ ọkọ̀ kó sínú tirun ní ìjẹ̀ gbogbo ẹ̀ wọ́n lè fi pa abẹ́ ọ̀dọ̀ àkùnrin para rẹ̀ òjà kí ni ẹ̀ pàkọ́ yìí. Adisa ó ní dídé kó wá jẹun kí bàbá yìí Adisa èmi ló lọ wá sí tó wá di kíní kalẹ̀ báyìí mi lè láti tára wá sún kíní kalẹ̀ Adisa 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 mo dáràn eruku gbèsè ọ̀ràn bọ́bọ́ lábẹ́sẹ̀ Adisa o Adisa wojú mi dákun torí tọ́lọ́run bọ̀ bí mo ṣe rí rèé o bí mo ṣe rí rèé o kíbi ìdùn ní bàbí rèé o ó ti kú pátápátá ni. arákùnrin tí kú lóòótọ́ dákun dùn ní ọ̀hún wa ń kọ́. ẹ̀gbọ́n nǹkan afọwọ́fọn ní ìdúró rojọ́ ewé oko àwọn nǹkan ọbẹ̀ ó ti fọ́n lẹ̀ bó ọmọ obìnrin igídé ẹ̀yẹ́ fò ní wọ́n ní pàkọ́ rẹ̀ wọ́n ní pínísẹ́ ní gègésẹ̀ nǹkan pàkọ́ báyìí sá lọ lálálálálá. wàhálà ńlá rèé o tèmi wàhálà ńlá rèé o kí ló fẹ́ ṣe báyìí nísìnyí. ẹgbẹ́ ká mọ́tò bí mọ́ torí ẹ̀ ló jẹ́ wá sábọ̀ ìwọ náà mo lè wá bá ọmọ pé bójú bá gbà kan rẹ̀ gbogbo wa lè jíjọ́ pa. àbẹ má jẹ́ kí jíjọ pa wá dé gbogbo bẹ́ẹ̀ èjì ò gbọ́dọ̀ pa wá dé gbogbo bẹ́ẹ̀ ẹsẹ̀ ilé ọ̀dọ̀ mi ni ọmọkùnrin kú sí ni nígbà tó yẹ pé tẹ́yìn náà bá fẹ́ níyàwó ẹ̀ ní farabalẹ̀ níyàwó ẹ̀ mọ̀ sí gànàgànà káàkiri sáwọn ò níyàwó ńlé ni. èèyàn méjì èèyàn yàn lòdì gbárò jábàdì ara ní òtún wọn ti dá wàhálà lẹ́nu ìwọ kan jọ mí lọ́fẹ̀ẹ́ ọlọ́run jọjọ́ ẹ̀sán gbọ́njọ́ ọ̀kàrà èmi náà sọ lẹ́sàn. èmi ò sábà tèmi ò ka ilé ibà èmi ò mọ bá tèmi èmi ò rò pé. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. báyìí lọ sẹ́ jàdú ọ̀yà ẹrù mi yẹn tó wà lọ́kàn náà ọ̀yà gbé. ojú wo ojú o olóró ń bọ̀ bọ́kà ṣe kí n ṣe ṣe ń ṣe bọ́kà ṣe kí n ṣe ṣe ń ṣe. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. Bọ́kàtì tìmí. kékeré sọ̀rọ̀. ọlọ́pàá mo ti kọjá láìpẹ́ yìí mo ti fún yín lówó ẹ má dànù dóje. àti ìfẹ́ nọ́mbà láàárọ̀ ẹ̀ àti ìfẹ́ nọ́mbà kó wọ ọkẹ́ jáde. ọ̀rọ̀ nọ́mbà kan mo ń bá yín sọ àní mo ti kọjá tí mo ti fún yín lówó. ọgá ọlọ́pàá ẹgbẹ̀wó ẹ jẹ́ tètè máa lọ. You want to drag with me? You want to drag with me? Calm down. You are standing. Open your boot.
Madam, abinu sí yín o. Ọjọ́ ti lọ ẹja. Bẹ́tà kẹ wá ọkọ mi. My friend, síbùt. Ayé yín la wá ní ẹni mo ti fún yín lówó tẹ́lẹ̀. Sáyé yín nìkan la wá ni. Lóde a fún yín lówó lóṣooṣù. Júnior fún yín lówó lóṣooṣù. Ẹ tí wọ́n dára dúró lójú ọ̀rẹ́ pé dandan ká máa mú wa. Á bèrè màá tó yá. Ẹ̀wọ̀n dára dẹ́wọ̀ ẹ̀ fílẹ̀. Júnior tó bá fún ẹ lówó lóṣooṣù. Ló ṣe báyìí lọ́wọ́ mi lọ. Oya. I want to see. Oya, come and remove this thing. I will shoot you. I will shoot you, boy. I will shoot you. Ẹ̀yin lẹ́lẹ́rù ẹ̀yin. Èmi kò ní dúdú. Ẹ gbà mí. Kò sẹ́lómi tó lẹ́rù nínú ọkọ̀ jẹ́ yín nìkan lọ. Mo dáná mo jẹ gbèsè. Ayé mi o. All this woman. Bring it. What is that? Bẹ́ẹ̀ ni sà, ebi gangan ni mo fẹ́ rí yín. Ṣé rí nípa ọ̀rọ̀ orí òkú tí wọ́n sọ pé wọ́n ká mọ́ ìyàwó mi lọ́wọ́. Ẹ wo, òun kọ́ ló pa o. Kò mọ̀ bọ́ọ̀lù òkú ṣe jẹ́ ojú kòkòrò ló fẹ́ pa o. Ojú kòkòrò ni o. Ṣé rí bí ọ̀rọ̀ òkú ṣe jẹ́ gangan, èmi mọ ẹni tó ní. O mọ̀ bọ́ọ̀lù òkú ṣe jẹ́. Ṣé rí bí ọ̀rọ̀ òkú tẹ̀ sọ yìí bó ṣe ṣẹlẹ̀. Èmi sábà tèmi ó ka ilé ibà. Èmi ó mọ bá tèmi èmi ò rò pé. Gbẹ́gà, kí ló fẹ́ ṣe? Èmi lọ́rùn. Pẹ́kẹ́ tó bá ti lọ ọlọ́run ti lọ́nu. Ọlọ́run ti lọ́nu wọlé lọ́lọ́ mi. Kànjọ mi lọ́fìn tí ó tọ́ bá ìṣẹ́yọ̀ kẹ́ fún mi ọba àwọn amọ̀sẹ̀ mi mọ̀ ọ̀tẹ̀ mi lọ́rùn. Tírù kábàáyé bá ti ṣẹlẹ̀ náà lẹ́sẹ̀ mọ̀ pé ẹ ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ òdodo. Wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn nìsín torí tó bá ní kọ́ bá tọlọ́pàá lọ kọ́ lọ ṣàlàyé fún wọn. Kò sí tó fẹ́ fi wẹ̀ tó fi bọ́nú ẹ̀ o. Kò sí. Kíní kan tó wá sọ sí mi lọ́kàn rẹ̀ bóyá ká palẹ̀ mọ́ tá bá ti palẹ̀ mọ́ ká lọ sọ síbì kan. Ṣé àwọn èèyàn wá ní rí wa? Sẹ́gbẹ́ ẹwẹ́ ta fẹ́ràn lọ́wọ́ sáwọn èèyàn ní rí wa gbá gbogbo kọ́ ọmọkùnrin káàkiri pé ọmọkùnrin kan ó kú sínú ilé rẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. Kí wà láàfi gbé. Tá fi gbé. Ṣé bí àpò ṣàkà wa. Àpò ṣàkà. Àpàlẹ̀ mọ́ ìsinú àpò ṣàkà ni tá fi lọ sọ́nù. Òkú ìjẹsẹ̀ mẹ́fà lọ kó ní ọwọ́ sí wọnú àpò ṣàkà. Ewu lẹsẹ̀ mẹ́fà sáfẹ́ wọn lẹ̀ fún ni. Ṣé bí àdáwà. Adẹ́já ní bẹ́ẹ̀ o. Kò bá jáde àtọ̀ kí àpàṣẹ tá a béèrè lọ́wọ́ rẹ nu sórí tába ti rádà tí ò bá ti gbà ágì sí méjì ní àrùn mọ́nú ẹ̀. Adẹ́já. Kò bá jáde àtọ̀ kí àní ọmọdé kan wọn béèrè Adẹ́já ọba lọ́mọdé lẹ́ràn wa. Wonder. Okay. Now, wàá nílò láti assist you. Assist. Kò sásìsì ń bẹ ògbà tá a fẹ́ gbé. Wàá nílò láti ràn wá lọ́wọ́. Olókèrè jù. Sẹ́yìn kò sí gbogbo ìrànlọ́wọ́ tẹ́fẹ́ jẹ́ ṣe fún yín tí ì ṣe fún yín ṣé wọ́n ṣàfihàwó mi lẹ̀. Ìyàwó tiẹ̀ yẹn láti fi sílẹ̀ nǹkan kékeré ni. But wàá assist wa má ṣe máa rẹ nìyẹn mọ́. Ní ìta tí mo dé nísìn ẹ kàn pé mọ́tò bíi ọlọ́pàá bíi 10 ẹ jẹ́ kí wọ́n rẹ́dì ẹ jẹ́ kí mi wà láàrin torí wájú àtẹ̀yìn nìyẹn fi ń gbọ́ta a lè sọ kí wọ́n lè máa gáìdì mi ẹ já máa lọ. But there is one thing ìgbà tó ṣàlàyé àwọn kan yẹn fún mi mo discover pé o sọ pé jọ pa ẹ nìyẹn ni. Ẹ má rọ́pò mi ṣe bí mo rọ́tọ́ fún yín nìsín àjọpá àléyàn wá pè mí. Ẹ jọ lọ ju òkú yẹn nù. Ẹ ká wọ́n máa rùn sáwọn ará lé ni ìrànlọ́wọ́ lèmi sọ fún pé waste product kéèyàn lọ dànù èmi ọmọ pa tó máa dẹ̀sẹ̀ sí ìrànlọ́wọ́ ẹ mọ̀ pé bí ó ti gbà yọ lókè. Wàhálà sì ti wá láti rẹ nìyẹn mú àbí. Máa mú yín lọ síbẹ̀. Ọ́físà. Ìwọ làwọn ọlọ́pàá béèrè. Gbọ́ngà sékèsé pé kankan kọ òkúta sí ẹsẹ̀ rẹ ti bọ́ta o. Òkú kí ni? Ẹ wọ ọlọ́run lẹ̀ rí mi ọlọ́pàá ẹni tí ẹ tẹ wá mú rè. Gbọ́ngà òkú kí ni o sì tẹnu mú òkú wo lórí nìsín. Ṣé ọbẹ̀ mọ̀ sí nígbà tó àwọn tiẹ̀ da wo ẹ wọ ọlọ́pàá ẹ wá sọ. I will shoot you. You are bring that cloth. Ṣé aṣọ? Bring it.
are under arrest. Uncle. Timmy. Uncle. Timmy. Uncle. Timmy. Move. Madam Jadesola, ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ fún yín yìí o, because it is not professional. Ṣé rí ọ̀rọ̀ àwọn twins tẹ́ ń wò yẹn, mi bá ní kẹ́ ẹ fi ẹsẹ̀ létọ̀ o, but ẹ bá ní wò pé irú àmọ̀ràn wo lélẹ̀, because ọmọ ọ̀dọ̀ àgbà lèmi náà. Arábìnrin. Lónìí, kí ló ń wò tí àìsàn ẹwu àwọn ọmọ yẹn lára báyìí? Iṣẹ́ bí mi, èmi ò tiẹ̀ tètè mọ̀ pé àìsàn tó ń ṣe wọ́n kì í ṣe ti olóyìnbó. Kété tí mo sì ti rẹ́ni sí mi ń yè, kíákíá ni mo ti gbé wọn kúrò nílé ìwòsàn, tí mo ti tètè gbé wọn bọ̀ bí wọ́n ṣe júwèé bí fún mi. Àfi kẹ́ ẹ ṣàánú mi, kẹ́ ẹ gbà mí ni o. Mo ti káàkiri, mo ti dààmú, mo ti náwó. Ẹjọ́, wọ́n júwèé yín fún mi ni. Ẹjọ́, rí ọ̀nà, ẹjọ́. Àwọn tó júwèé ìyá yín fún ò ní jẹ̀bi. Ìwọ náà tó wá wáyà yín ò ní jẹ̀bi. Àwọn ọmọ náà tó wá torí yé wọn wá ò ní yẹn kú. Wọ́n ní bàbá torí iṣu jẹ́po, àá torí epo jẹ́sù. Torí àwọn tó júwèé ìyá yín fún wọn kò ní kábàámọ̀ pọ̀ wá báyìí. Torí èyí ò ní wọlé mi. Èmi ṣe kó ní àbá òdìtẹ́ ní gbọ́rọ̀ òdìtà tán. Èmi ọmọ òkè gìrìwò tí òjò mi ọ̀là lújá. Òní wáyà yìí ọ̀bẹ kú wá. Wọ́n abẹ́ kó jáde. Lọ́rọ̀ mi yọ. Arábìnrin, o ti pé kó àwọn ọmọ wọ̀nyí. Rọ́mọkẹ́ni, Rọ́lákẹ́ni. Gbàdúrà, ọ̀bẹ kìí bẹ́kẹ́sẹ́ ọ̀bẹ rí alákìsà. Ọ̀sà alákìsà àdónígbà aṣọ. Níyẹn kú. Irúmọlẹ̀ òòjà. Tọ́ba rújú, abilẹ̀ léèrè ni. Ifá ẹlẹ́rìí ìpín. Adérí ẹni tí ò sún wọn ṣe. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí. Alápòore tí wọ́n pè lálápò òkà dẹ́kun. Ó ti pé kọ ọmọ ilé ẹ̀kan sí. Tó orí Rọ́mọkẹ́ àti Rọ́lákẹ́ ni o. Gbogbo ibi tí àrùn yìí bá ti wá sára ọmọ yìí, wọ́n fẹ́ kọ́ làáhẹ̀ mi o. Ẹ làrọ̀ wá. Bẹ́jà bá sọ àrílẹ̀ omi, bí kọ̀ǹkọ̀ bá sọ àrílẹ̀ odò, tó bá ti ní ní owí o. Má fi bí fọ́rẹ́, má fòlòlò fọ́hùn. Ọ̀yá ẹ làrọ̀ wá. Orí kọ̀ ní ikọ̀ ń sá gẹ́gẹ́ bí mo tí ó yọ lójú ọpọ́n yìí. Nídìílé àwọn ìyá Mádé yìí tàbí nídìílé bàbá wọn. Kúrò oníkan bẹ́ńbẹ̀ tí wọ́n ń ṣe tẹ́ ẹ̀ ṣàkíyèsí. Àwa mọ̀ bóyá lọ́dọ̀ tiẹ̀ ni o tó jẹ́ ya wọn tàbọ̀dọ̀ bàbá wọn. Níbo ni wọ́n ti ṣòro lé ní? Bàbá, èmi ò gbọ́njú bóró ìdílé kankan ò lọ́dọ̀ tiwa. Mi ìwà lè sọ bóyá lọ́dọ̀ bàbá wọn o, ṣùgbọ́n lọ́dọ̀ tiwa kò sóró ìdílé kankan bẹ́ẹ̀. Arábìnrin, ṣùgbọ́n kan wá tún gbọ́dọ̀ sí o. Sọ̀rọ̀ mi yé. Ṣùgbọ́n tí o gbọ́dọ̀ sí ni pé o gbọ́dọ̀ gbégbèsè lọ́gẹ́. Torí àwọn ọmọdé wọ̀nyí tá ń wò yìí, lórí ètò ìṣojú bẹ́ẹ̀bẹ́ẹ̀wù, ó rí pé ń ṣe ẹ̀rọ tá fún ní o. Ó sì lákòókò tí ó ṣiṣẹ́ dàlá rẹ̀. Ọjọ́ mọ̀ pé ìgbà tó gbé wọn wá, ó rí pé wọ́n jóná báyìí. Ẹ̀rọ tá fún ọlọ́jẹ́ kọ́nà owó ogún lédè níbẹ̀ ẹ̀kọ́ ni. Màá wá gbọ́ o. Omi gbére ọ̀gbọ̀dọ̀ pẹ́ lẹ́nu o. Bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀gbọ̀dọ̀ pẹ́ ẹ̀sà kéèké o. A gbọ́dọ̀ gbégbèsè lọ́gẹ́ kó mi má bàa tẹ̀yìn wọ̀ mí lẹ́nu. Ọ wá lọ ṣèwádìí. Bóyá nílé ìdílé bàbá àwọn ọmọ yín ni o.
tàbí létí ìdílé tiẹ̀ tó jẹ́ ìyá wọn. nígbà wo ló ṣègbésẹ̀ o arábìnrin ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣègbésẹ̀ láti wádìí ọ̀rọ̀ ilé àwọn ọmọdé wọ̀nyí ìtàn oníṣẹ́ àwọn ọmọ yìí o. àwa ní gbọ́ fún lẹ́nu abọ́ rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí bá sọ. láìsí ọ̀rọ̀ ìdílé yẹn arábìnrin tó bá jẹ́ pé wọ́n ní kí n gbé wúrẹ́ ni ń sọ fún ọ àmọ́ bá ò gbé wúrẹ́ kò gbòbì fún ọ sọnù ń bá tó wúrẹ́ lọ́wọ́ ẹ̀ bọ́ jẹ́ ni ń bá ti gbà tó tẹ̀ bọ́ jẹ́ ni kò jẹ́ gẹ́gẹ́ àríwú tó dúpọ̀ àwọn ìlú ọ̀gbẹ́rẹ́. Ẹ káàsán ma. Ẹ káàsán. Yes ma, ẹ káàsán. Ẹ káàsán ma. Ẹ jọ̀ọ́, ọkùnrin kan, àwọn méjì kan tí wọ́n gbé bì ni mò ń béèrè. Kí lorúkọ? Gbọ̀ǹkà àti Tìmì. Gbọ̀ǹkà àti Tìmì. Ìwọ náà, àwọn ẹrú kúrẹ́ ayé kí n rántí lẹ́nu ẹ̀. Ṣé bá ń gbọ́ ọ̀fẹ́ ìyá fọ́mọ? Irúmọlẹ̀ tó ń borí ẹ̀gbọ́n tà kásábúrò. Eruku ni wọ́n tá ń gbọ́, eruku tó mi gbogbo lẹ̀kílẹ̀ àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ibo gangan ni ó wà torí ó wà urgent kí n rí wọn. Báwo lẹ̀yin ṣe jẹsùn àti pé kí nìkan tẹ́ fẹ́ rí wọn fún? Ṣé rí nǹkan tí mo fẹ́ rí wọn fún ó wà confidential, mi ì ní lè sọ fún wọn. Ẹ lè sọ fún mi. Ṣé rí àti sọ́bi tó wà gangan fún yín òun kọ́ ni problem, ṣùgbọ́n ó ń ṣe bí tí mo gbọ́dọ̀ máa sọ fún gbogbo èèyàn. Ṣé kìí ṣe pé nǹkan ti ṣẹlẹ̀ sí wọn? Rárá o, kò sí ìṣòro. Sọ bí tó wà fún mi. Kí n sọ? Ẹ sọ. Station ọ̀la. Madam, ẹ̀yin gẹ́gẹ́ bí ìyàwó olóògbé, a wò pé ó yẹ ká update yín lórí ikú ọkọ yẹn. Ọ̀gá ọlọ́pàá, ṣé orí ìyà tó tọ́ ni mo fẹ́ kẹ́ bá mi fi jẹ wọ́n o? Kó yá pa wọ́n náà ni o, kó pa wọ́n ni o. Madam, I think there is a new development lórí nǹkan tó pa ọkọ yẹn o. Ṣé mo wí pé a pe àwọn doctors láti pé kàn carry out autopsy lórí ikú ọkọ yẹn. Now, result of the autopsy sọ fún wa wípé kò kí n ṣe anybody ló pa ọkọ yẹn. Your husband died of taking too much of manpower. Ìtumọ̀ ọ̀gá ọlọ́pàá. Ìtumọ̀ rẹ̀ náà ni wípé ọkọ yín wọ́n ń lo oògùn olóró tó pọ̀ láti bá obìnrin sùn. Ẹ máa wọ ọmọkùnrin yìí o, kò sí bó ṣe fẹ́ tí mi ò fún o, kò sígbà tó béèrè tí mi ò kì í fún o, tó tún fi wá lo oògùn olóró tó tún lọ fi kú sílé àlè, tó fi jẹ́ pé ilé àlè ló ti lọ lo oògùn olóró yìí. Màá rógo láyé mi o. Ọ̀gá ọlọ́pàá, kí wọ́n ní ṣíṣe báyìí? Inú mi dùn bẹ́ẹ̀ náà mọ̀ lórí ìtọ́kọ yẹn. Well, mi ò tí ọ̀rọ̀ dídúró yìí, madam. We cannot continue to detain those people for no reason. I need láti release gbogbo àwọn tó wà lára wọn tiwa in connection with your husband's death. Níṣẹ́ làwọn ń ròyìn pé tí ò bá wá tẹ́yìn lọ́rùn ní ààyè láti gba competent lawyer. Ẹ máa gbọ́gàn ọlọ́pàá, kò tẹ́ mi lọ́rùn kẹ̀, ó tẹ́ mi lọ́rùn o, àwọn tó dẹ̀ wà níbi tẹ́ fi wọ́n sí yẹn release wọn. Èèyàn kò fẹ́ máa fi yàn já láìṣẹ̀ ni ẹ̀kọ́ ti fojú múmú wọn. In that case, madam, tẹ́ bá gbà pé ẹ ṣẹjọ́ mọ́, ẹ máa nílò láti kàn bá wa sign àwọn documents kan èyí tó máa fi díẹ̀ múlẹ̀ pé ẹ̀yin fúnra ara yín lè decide pé ẹ ṣẹjọ́ mọ́. Kò sí wàhálà, kò sí wàhálà. Thank you so much, sir. Mo appreciate nǹkan tẹ́ ṣe fún mi o. Ẹbí bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. I'm very grateful. Madam, ẹ ní láti appreciate wa jùjùjù.
Mo fẹ́ kẹ́ mọ̀ pé last time tẹ wá yẹn. The reason why tá ṣe release wọn fún yín òun ni pé we have to take some steps because case tá à ń sọ̀rọ̀ nípa èyí is another case. Kò ń ṣe case tá a lè mú ní kékeré rárá. Ìdí tá a lè fẹ́ release wọn fún yín gan is not because of anything. Torí pé ẹ sọ ibo ní ṣe life òun ló jẹ́ ká gbé ogbó gbèsè tá a gbé láti lè gbàgbé ẹ̀ tí wọ́n released. But there is one thing ẹ ní láti wọ́n mọ̀ seriously kí wọ́n ti ọwọ́ wọn báṣọ because tí wọ́n bá tún lọ mú report wọn wá sí bíbá for any reason we won't take it easy with them at all. Mo fẹ́ kẹ́ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ tí ọwọ́ wọn báṣọ gan kí wọ́n ṣọ́ra wọn. Eléyìí tẹ̀lé sọ about the family issue. By the grace of God, we are working on it. We are taking some steps on that. I appreciate you once again. Thank you so much. Eshe. Nígbà tí wọ́n bá aṣọ ìlọrun mo ní 15 naira. Ẹ ká máa lọ jà. Ara nǹkan tí mo sọ fún yín nìyẹn o. Ọ́físà, màá ní kó lọ kí n mọ. Jáde Ṣọlá tábà wí tẹnu òyìnbó ọjọ́ mi lójú gan o ọjọ́ mi lójú o ń fọkàn sí pé ó lè jẹ́wọ́ nítorí ayọ̀ wa lọ́fẹ̀ẹ́. Tìmí tí ẹ̀mọ́ tó ya èmi lẹ́nu ni pé o tún lè wá síbí ẹ̀tọ́ ọlọ́pàá láti wá gbà wálẹ̀ ó jẹ́ nǹkan tó yẹ mí lẹ́nu ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu. ó jẹ́ ni ọlámójúkú ni tó bá rògbò ààrẹ Ọlọ́run gbọ́ kò ní yà sí à. tó bá rò wà ta ni. ìwà rẹ ni. ìwé sẹ́wà tiẹ̀ dá. àbí lọ́rọ̀ wo ló ń bá mi sọ. ìwà rẹ ni sówù mi jọ náà sówù mi jọ náà. ó gbé ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ mọ́ rí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ mọ́ rí. ọmọ wọn láti ẹ máa rí wọn kọ́ ló dẹ́kun pẹ́lẹ́. Báwo ni jàre? Ẹ dàgbọ́, ọkọ yín gan. Ẹ wọlé fún mi jọ. Ní sójáde, mi ò mọ béèrè wèrè tó ń béèrè. Jádesọ́lá ò ti lóyún. Ẹ wo mi ò lóyún o, mi ò lóyún o. Ìwọ ò lóyún Jádesọ́lá sí èdè a máa jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọ̀sìn ni Jádesọ́lá ò ti lóyún. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ sọ pé mo ti lóyún torí mo mọ̀ pé ẹ lè parọ́. Ṣé mo ní ìjọ́ kan máa tẹ ẹran mi ṣe ní ìjọ́ ni ó ní gbọ̀ngbọ̀ngbọ̀nká àti tìmí ó wá fipá bá ń lò pọ̀. Jádesọ́lá ọkùnrin méjì fipá bá ọ lájọṣepọ̀ ó sì sọ fún mi Jádesọ́lá dájúdájú ó dùn mọ́. Kò dùn mẹ́mi o ìyìn tó jẹ́ pé ìkan ni wọ́n fọwọ́ bò mí lẹ́nu ìkejì ó fa itan mi báyìí ṣé ni ó wàá dùn mọ́ mi. Jádesọ́lá kó mọ́ lè wú fèmí ìyá rẹ̀ ọ̀gá òbúrú ṣe bó ti dójú tì mí sojú àwọn èèyàn bàbá rẹ̀ wọ́n ní ilé wọ̀ ọ̀yá nìsín kí n tó la ojú mi ọ̀yá nìsọ nílé wọn. Ó dẹ̀ jẹ́ ìsìn ìjà sọ. ọ̀dà mi ṣe ìnáwó nìsọ nílé wọn ó ti dójú tì mí àwọn ẹni bàbá rẹ̀ ó ti dójú tì mí àbí ìdúgbò wọ́n ní ìmọ̀ máa ń wò sí òde tó ń bọ̀ ó ti dójú tì mí èèyàn méjì lórí ìwọ ìwọ èèyàn méjì. 6-4 mo pè ó wá. Iwájú ọkọ ọgbọ́n ẹ̀yìn ọkọ ọgbọ́n olùwúlọ̀tàn ọlọ́kàn ló sàrọ́pọ̀ tọrun. sọ́ọ̀ndì fani dáńtọ́ fẹ́ dẹ̀jáde. lọ́wọ́ wa. Vivi. Ọ̀dà olórí fún mẹ́sàn-án wo ló fún ọ lórí náà méjì tani méjèèjì. Ẹ jọ màmá yìí wo ló fa ìpè ṣé ìkan tẹ́ fi kí wa nìyẹn kí ló fa ìpè báyìí.
ìdí ìṣègbè tó yẹ kó mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin méjèèjì ẹ wá fipá bọ́mọ lájọṣepọ̀ nínú tó lọ́ba tó ní jóyè. ẹ wò tó yẹ pé tòótọ́ ni eléyìí ló fún ọ lóyún tètè sọ nísìnyí kò sí ọmọ tí mo lè bá wí ni o. tìmí sọ gbádùn ìwọ kọ́ lọ súnmọ́ ni sọ fún wọn pé mi mo fóun lóyún ni ẹ tó fún bóyá wọ́n lọ fún lóyún irú béèrè wèrè wo nu. ìwọ náà ìwọ ẹ̀yin méjèèjì ni. sọ̀rọ̀ mọ́ ni ọkọ aláyàjẹ́ sọ̀rọ̀. òun ló kọ́kọ́ mú mi mọ́lẹ̀ tó fi wá dì mí lẹ́nu èyí náà wá ṣe òun náà tún wá ṣe. lémi èmi tí kinní òdélẹ̀ ṣé mo dògì ni ẹ mọ gbọ́ pẹ́sàn wèrè àti ìyá ẹ dákun báwo lẹ́yìn ṣe mọ̀ kó lóyún. ẹ ṣé onítàwọn fi ṣèwé wá kúrò ń bẹ ni bébí báwọn ìyàwó náà ṣe máa ń ṣe fún wa ni bébí fi mọ pọ́nmọ bí ti lóyún. ẹ ya mọ́ lọ síbi tí wọ́n ti mọ tẹ́sì oyún fún wọn ẹ mọ forí yín tẹ́sì wọn kí. ẹ̀rọ orí kí wọn náà fi ṣe orí wọn náà fi ṣe wọn náà fi ṣe tẹ́sì. ẹ sáàtì mọ̀ kó lóyún báyìí ẹ mọ tó ṣẹlẹ̀ sẹ́rí òun bó ṣe wà kò sí tí mo lè bá sọ tí ì gbọ́ ẹ mọ mú ọmọ yín lọ lé yín wàá bí tó bá ti jẹ́wọ́ fàmí ní ìmúwá fún yín. tìbí sọ gbádùn tó bá bá ta ni sọ̀rọ̀ sọ́sọ́ fún ọ pé mo rí ọ rí sẹ́mi àtẹ́ríra rí. ẹ wo ẹ ti wá ń sí ọjọ́ ti pẹ́ sẹ́yìn lè tẹ́ wá ṣe fún mi ṣe ṣe fọ́mọ tèmi yìí òun lẹ́bi ṣàṣemọ́ ìjọba bí mo ti tó wọ̀nyí. sẹ́mi kó ti lójú ọjọ́ ní tẹ́gbà ẹgbẹ́ kó bímọ ọjọ́ ó ti fà á tẹ̀sẹ̀ kẹ́ mọ́ mu lọ. ilé ẹ̀kọ́ yóò rú Ma, ẹni tó dìbò di ọdún mẹ́rin. Wow, madam, congratulations. Ṣé ẹ wà okay? Wọ́n lẹ́yìn ni màmá bouncing baby girls ni. Ọlọ́run àbáyé o, Ọlọ́run àdá sí. Uncle, ṣe bẹ́yìn ni dáàdì baby. Ní nǹkan tẹ̀lé ní pé mi máa ṣe ọkàn wọn. Àwọn tí wọ́n lè fún wọn tó bẹ́ẹ̀ mi 1, 2, 3, 4, 5. Bọ̀dá mi yán. Madam, ọjọ́ wo lẹ bímọ yẹn náà? Àárọ̀ yìí náà ni o. Bí ọwọ́ aago 2:30 náà ni. Wow. Òní ni birthday tèmi. Then all the time tí mo bá ti ṣe birthday, a máa ń lọ motherless baby homes. A máa lọ visit àwọn widows, a dẹ̀ máa ń fún wọn lẹ́bùn. I went on a visitation to the hospital. La gbọ́ròyìn pé ẹbí mọ̀ mọ́jú ẹ̀. So àbáyín yọ̀ Ọlọ́run àwọ̀ Ọlọ́run àdá. Bí ṣàlówó tó tó 5 million naira nínú ìṣòwò. Rárá mà, bíi 2 million naira ló wà mí. Kí la máa ṣe yẹn náà? Ok, màá ní kí PA mi organize check what of 5 million naira for you. Ṣé mi? Ẹyin. Owó tí ìyàwó gómìnà fún mi lọ́jọ́ yẹn ni mo fi establish ara. Àwa náà gbọ́ bẹ́ẹ̀ náà àwa náà gbọ́ pé lóòótọ́ ni wọ́n fún ọ lówó àmọ́ a gbìyànjú láti wọ́ àwa ọ pé ká ti ẹ̀bẹ̀ ọ pé mọ́ bínú ọjọ́ àṣìṣe ní o àmọ́ Ọlọ́run ò kọ pé àríra wa gbà àmọ́ àtúndúpẹ́ àtúndúra báyìí. Sórí kọ́lọ̀ sájàmọ́ rẹ̀ ní eré bá rìn èmi ti gba kádàrá tèmi ṣùgbọ́n ọpẹ́ tí mo kọ́kọ́ ń dún ni pé àríọ̀láyọ̀ ìwọ náà rí wa àìsàn ni àṣà fún. èyí tó wá ṣe pàtàkì tí ń jẹ mí lọ́kàn gẹ́gẹ́ bí abiyamọ òdodo dákun àwọn ìbejì mi ń kọ́ àwọn ọmọ mi tí mi. irọ́ wo ni mo. wọ́n bẹ́ẹ̀ ni sọ́run jáde ọlọ́kanjúà o ọdún ní ọ̀kanjúà bàbá ọ̀kanjúà ni o àwọn ìbejì rẹ o èmi tí mo jòkó tí mo jẹ́ bàbá ọmọ gan mi ò tí sọ̀rọ̀ ọ̀sẹ̀ mi ìfẹ́ bẹ́ẹ̀ àwọn ojú ara wa gan ni o. gbọ̀ngà sọ ọmọ tó ń ṣiṣá sọ ọmọ pé ẹni ọba kọ́kọ́ kọjá lára obìnrin òun lọ dá sí ọmọ ẹni níbo ló ti dá sí lóyún lọ́lọ́ ẹni bá lóyún wò ló lọ́mọ èmi di èèyàn mú fún ọ akẹ́yẹ̀dẹ́gbẹ̀gbọ̀n ọjọ́ tiẹ̀ wọ́n ti flush ẹ̀ dànù. sọjá níbi ni. èmi ò fẹ́ràn. ẹjọ́ kí ni problem ẹ̀yin pípọ̀ yìí náà kí ló tẹ̀ ní ọpọlọ kankan báyìí náà ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún lẹ́yìn sọ di yẹ̀yẹ́ tẹ̀ ń sọ tẹ̀ ń gbàgbé ń gbàgbọ́ ọtí máa ń lẹ́nu ẹ̀ẹ́dẹ̀ tí ẹ ronú kẹ́ serious fọjọ́ kan anyway àwọn ọmọ tẹ̀ ń sọ yìí àti bí oṣù mélòó kan lẹ́yìn náà ti wà lórí àìsàn tí mo ti ń gbé wọn káàkiri from one hospital to another presently ilé bàbá oníṣègùn kan náà wà báyìí nǹkan tó dẹ̀ sọ fún mi tó yẹ kó yé mi ni pé òṣàdílé kan wà nídìílé yín àbí ìdílé wa tí a gbọ́dọ̀ lọ ṣe pé tá bá ti ṣe ara wọn máa yá ọ̀rọ̀ mi dẹ́kun pé àwọn olóró ìdílé kankan so definitely ọ̀dọ̀ yín náà ló máa. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mi ni torí pé ilé wa gangan ni a ti máa ń ṣe orò tó ti yé tí ó bá di pé a bá bí ọmọ
tí ọmọ bá fi lè wá ta ọmọ wa kò ń wá ń ta tó bá ti wá ń ta yóò mọ̀ gbóná ni tó bá gbóná láàárọ̀ wọ́n gbóná lọ́sàn wọ́n gbóná lálẹ́ wọ́n gbóná jùnà gáàsì lọ kò wá sí nǹkan tó lè mú kó o dùn pé kán dá àwọn ọmọ padà sílé wa kí wá sí pé kán dá àwọn ọmọ padà nìkan ìyá wọn náà tún tẹ̀lé wọn ni wọn bá gbóná mọ́ ó yá ká máa lọ sí agboolé ọ̀dọ̀ wa torí orò tán máa ń ṣe lọ́dọ̀ wa bónílé kojú ni wọ́n máa ń pè tá bá ti ṣe gbogbo ẹ̀ làwọn ọmọ bá padà dé. ilé irọ́ sí lọ kọ́ big mass sórí rẹ̀ ẹgbọ́rọ̀ wèrè bónílé kojú ò ní mẹ́ni yín bónílé kojú kọ́ bálejò òwú dẹ̀ ni wọ́n ti gbé lẹ́yìn ilé ọlọ́run fẹ́ mọ̀ lẹ́ni tí wọ́n ti wọ gbogbo mùsùlùmí tó pé kò sí gbogbo ilé wọ́n ti fi kọ́ mọ́sálásí. ó wà ọ̀tọ̀ ní mọ́sálásí ọ̀tọ̀ níbi tá a ti ń ṣe orò ọ̀tọ̀ ní mọ́mọ́dà àpapọ̀ o bónílé kojú wà lọ́wọ́ wọ́n kírètì ẹ̀ ní o nígbà tó kírètì gúrùpù ní o wọ́n kírètì ẹ̀ ní o. èmi ti mọ̀ wọ́n ti kà lọ́bọ̀ kírètì ẹ̀ wẹ́gbọ́ obìnrin mi tó yẹ tó ṣe pàtàkì mbẹ̀ nílé wa òṣàtà nílé pé èkejì ọmọ á sìn báyìí á wàá gbẹ ọ̀gẹ̀dẹ̀ lé lórí wà á bá fẹ́ kọ́ ọmọ kọ́ta ọmọ òun kú á bẹ ọ̀gẹ̀dẹ̀ ní fíw òròdílé wa nù ó sì lọ́ọ́ bá ṣe. gbogbo ọ̀gẹ̀dẹ̀ agboolé yín náà ti bẹ́ tán ṣé bí wọ́n ti sọ gbogbo ọ̀dọ́ yìí di banana island di tìmí ẹ̀kúlé olórí búwo ẹ̀kúlé tómi ti gbà omi ti gbà ó ti dira. Will you just shut the fuck? kí ló máa ń ṣe yín ná? Anyway, bàbá dọ́dọ̀ bàbá àmọ́ ẹni tó lọ mọ́mọ́ ẹ̀ méjèèjì. èmi mo ní. ta ni ó ṣàyà fáwọn eléyìí. ṣàyà fáwọn ọ̀lẹ. ta ni ó ṣèyàwó wọn. ṣèyàwó fáwọn oníjìbìtì o. ta ni ó ṣàyà fáwọn eléyìí. ṣàyà fáwọn ọ̀lẹ. ta ni ó ṣe. bàbá àwọn tẹ ní kí n mú wá nù. ikọ̀ tí ń dín jẹ́. èmi ni tìmí ló kọ mi. ibẹ̀ ni ìwọ ń kọ́. tìmí. èmi ni. ok gbọ̀ǹkà lórúkọ mi abáwọn jàǹbí tán ti dáná tẹ̀. ìyá àbèjì àwọn ni. ẹ má dà pọ̀ èmi ni ó sìn mí wá ni. ta ló sìn wá ìdí ni mo sìn wá ìwọ tó wá lọ ilé ọkọ ẹ má dà lóhùn ní bàbá ọmọ o. bàbá ọmọ ìwò bàbá ọmọ ìwò sí bàbá P Square àbí bàbá Adégbòdù. ẹjọ́ rẹ̀ kọ́ àjà ìsọlá tó kó mi pọ̀ mọ́ ni. tìmí àti gbọ̀ǹkà. tó ìfá eré mi rèé tìmí àti gbọ̀ǹkà àti jáde sọ́lá ìfá ọba tìrí ni orí o wájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmúlọ́tún olùkàrin lọ́sìn àárín ọpọ́n ìta ọ̀rin má fi bí fọ́rí o má fòlòlò fọ́hùn ọba tìrí ni orí o àbáfẹ́mọ lójú ayé rẹ. èmi gan ló gbé jáde o. ìwọlé ti gbé ọ jáde. èmi rèé. sójú tó ní bọ́lá àwọn méjèèjì tẹ dúró tì mí. níwájú mi wọ́n wà. àwọn ọmọ òun náà dúró síwájú rẹ. ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ọ̀kan pọ̀pọ̀lọ́ bá sì ti jọ kọ̀ọ̀kan á jù ú lẹ̀. sọ́tọ̀ àwa lójú ọ̀lẹ́ tàbí wọ́n náà jùlọ ìwọ́n kọ́ lọ́pọ̀. àwọn eléyìí ṣe bàbá ọmọ ètò bàbá àbẹ́jú. àwọn bàbá àbèjì nìyẹn. bàbá ṣé nínú eléyìí bó ti tó gírí tó tí yóò lóyún kò ní mẹ́ni olóyún fún ni ẹwọ́ ẹ̀yìn lẹ́fà o ẹ̀yin fọ́ gan ẹ̀ mú kí tí àbáṣọ fún fanifá máa sọ jáde ẹ̀yin náà ń dákọ gbọ̀ǹkà àti tìmí ẹ̀ dákọ tìmí bàbá ọmọ ẹ̀ sì dà. orí rẹ ni ò pé àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀ ẹ má bínú dàrí bàbá ṣe rí nígbà tá a ti kọ́kọ́ wọ bí tí mo ti wo sọ̀rọ̀ láti mo ti wo pé ibi òjọ́ ni babaláwo bí ìgbà tó jẹ́ pé rẹ́ǹtì bí mo sì ṣe wò yìí bóyá lẹ ṣe freedom kẹ tó gbé babaláwo ṣe freedom ibi asọrun yín gan mo ti mọ̀ ṣé wọn kàrà yín ní o complete tán bá yín fi tẹ́rù gbá yòókù ẹ wá rí kankan ẹ wá da kinní lẹ̀ ẹ wá sọ pé mọ́lẹ́mi sẹ́mi èèyàn máa bímọ kó mọ̀ pé òun ni bàbá ọmọ ni torí ìjòkó sí báyìí nìsín ẹ mú kíní sẹrẹsẹrẹ àwọn bàbá Ògúndé káàkiri. ẹlò kí ni problem yìí náà kí ló tẹ̀ ń ṣe bí nuisance báyìí ẹ fi ẹsẹ̀ sílẹ̀ ìfẹnu kọ. ìtì ẹni ń wo abámúká tó fi nǹkan kan àwọn eléyìí yọ bá nǹkan lára wọn nǹkan bẹ lára wọn tẹ́lẹ̀. ta lẹ́yìn òkè ládùúgbò mi tí ń tì yìí ẹ wá lọ ń gbẹ tí n bá fún yín ní kíní igẹ yóò sàwọ ni. ẹ jẹ́ ìbọn ti di ara ọmọ ìtọ́. wà á lóye. ayé ara mọ́ta mi náà. ọbẹ̀ ìwọ ló bí ara wọn tọ́. àwọn mi fi mọ ìwọ bí ọ̀rọ̀ sọ̀rọ̀. bàbá ẹjọ́ torí Ọlọ́run tèmi ní kẹ́ wò ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. òní dààmú ó sì jèrè àwọn ọmọ sọ̀rọ̀ mi yé ẹ bá àwọn kinní kàràǹbà ní tán bá kọ̀ tán bá láwọn ọgbà mi gbọ́ ọ̀nà mi tọ́ wa bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ní tìṣẹ̀ṣe kò nítumọ̀ létí yín ṣe báwọn oníṣègùn èbó ń bẹ ń ta ẹ lọ ọ̀dọ̀ àwọn oníṣègùn èbó
ọ̀sán ní nǹkan tí wọ́n gbà lára wọn tí wọ́n dà kọ̀mpútọ̀ ni o bẹ́ẹ̀jẹ̀ ni o bítọ̀ wọn ni o bẹ́yìn ju wọn títí wo àwọn ni wọ́n gbà tí wọ́n ṣe pọ̀ ni ẹ̀. ẹ jọ bàbá ojú talẹ nìkan yọ tí ẹ sojú mi dojú ẹja ni. àfihànlẹ̀ wọ́n tó di fúlà ìtì àjẹgbé wọ́n máa kó jáde wọ́n máa kó sí padà. ó ti tó bàbá àwọn oníṣègùn òyìnbó àná. èmi wò pé ń gbé tẹ̀tẹ̀ kọ́kọ́ rọrùn ni ẹ lọ fi tàwọn oníṣègùn ègbò ẹ lọ fi ẹsẹ̀ tí wọ́n tọ́ ẹ wá wo bẹ bá wá lọ tẹ lọ bẹ àbọ̀ tẹ bá mú bọ̀ ọbẹ̀ ẹ wá fi tómi létí padà ká lè mọ orú ìgbésẹ̀ tá a gbé kankan tó tá a bá ní káwọ́ táwọn ni ìrìnàjò tó rìn kó má bàa lẹ́hẹ̀ o. kò tiẹ̀ sí ní àjò báyìí tó ra wà lọ́kàn so ti èyí tí bá fi lè lọ tí wọ́n gbọ́n mi fún mi níjẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ wo it's not for children ẹ má lọ fà torí kó lọ fà tí bá máa padà wá máa fa bàbá wá bí ìgbà tẹnugbẹ ìgbà tá a rí nǹkan jẹ ṣé mo rí yín ni ó wá lásìkò gbà tí mo fẹ́ gbọ́mọ ẹ wá lọ yọjú wá tó bá padà gbọ́mọ fún mi tí bá padà màá náà débi pé àwọn onífẹ́ ẹgbẹ́ yín wọ́n fẹ́ ṣe festival wọn ní fúnṣọ yín ekuru àtẹkọ ni wọn máa gbé báyìí ní ṣé mi. èmi tí mo fẹ́ jẹun ọmọ rẹ. ọmọ máa lọ ra fúdù lọ́jà. èmi tí mo ra fúdù ìjà méjì lèmi ọjà. ọjà abéjì ní ìjà ìsìn gbèdé. ẹ wá máa jẹwà kọ́ ọmọ yàgbẹ́ kí. ó jẹ́ gidi lè mi jẹ́ ẹ kò sọ́kọ̀ ó jẹ́ gidi lè mi jẹ́. jáde bá ọ̀hún di gbọ̀ngàn owó sẹ́ni ló kó bá wọn àbẹ́ ni wọ́n bá wọn tó. ẹ ní kẹ́kẹ́ mi jọ. ẹ má lọ fà ó tó lọ fà. ẹ má ti jọ ẹ má lọ fà. wọ́n pa fún mi ọmọ bàbá yìí. àṣíríkú òbúkọ̀lù ìkàmùdù fọwọ́ lẹ́mú. Madam, result test tí ẹ wá ṣe onílé máa ní láti explain ẹ fún yín fún yín. ẹ jọ ta ní tìmí. èmi ni tìmí àgbàlẹ̀ ẹ bá ń gbàgbọ́ lágàrí abógundé èmi ni tìmí àgbàlẹ̀ ọlọ́fà àná. ọlọ́fà àná kọ bàbá ẹ̀ dání. result jẹ́ pé a pé group A positive. tí mò ń lò láti lò tẹ́lẹ̀ èmi change number. wọn kọ́ ń gòkè. ọ̀jẹ̀ ń ta ní gbọ̀ǹkà. èmi ni àgbákọ ọmọ ní sàkílà nǹkan ọmọ là kó mo ní bàtà múra bàtà mẹ́ta mo dólè mẹ́ta olè mẹ́ta gbà lọ́wọ́ mi akéré bí wọ́n ní àdàbọ̀. kí ló dé? ṣé o pé studio rẹ wà. blood group ti yín B positive. mo sọ ìkan tí mo lò ṣé gbogbo yóò gbọ́ àjẹ group yẹn apọ̀ bẹ́ẹ̀ gan. and then madam blood group ti yín O positive. ìtìyàwó mi máa lò nù. ìyàwó rẹ wo ó ní máa lò. irọ́ nǹkan tó ń sọ ni pé kò sí nǹkan kan kó pọ̀ lọ́wọ́. ó ní ẹgbẹ́ mi mo ní nǹkan tí supply rẹ̀. and then àwọn ọmọ tá a lè sọ ilé O negative ni wọ́n. O negative. which means pé kò ní kílíbẹ̀ kankan náà àwọn méjì ló náà. ẹ ṣe yíwèé kò ẹ má bínú jáde ẹ jọ ta ló àdé àwọn ọmọ ọ̀hún sí gúrúùpù tẹ sọ. àdúrà ọ̀fíìsà ni. wèrè wo ni ó máa dìyàn láì ní sọ fún yàn tẹ́lẹ̀. Doctor, ṣebí a lè máa lọ́sìn. oh yeah you can go. àìsí lè lọ ẹ dákun kémi tó lọ ẹ fi mi ní bbl mi kí n mọ mú nǹkan mi lọ. mẹ́fẹ̀ẹ́ bí wọ́n fọ́ lẹ́mẹ̀. láì sí pàṣọ. pàṣọ kó bá bára ká ni. ẹ wo alẹ́ àlọ́ fẹsẹ̀ létọ̀. Doctor, don't mind them. ká máa lọ. ká lọ fẹsẹ̀ létọ̀ nù. yahoo ni bàbá ká lọ fẹsẹ̀ létọ̀ nù. gbọ̀ǹkà tìmí àti gbọ̀ǹkà irúkirú ọbẹ̀ wọ. èyí ìdánikó iṣẹ́ nígbà tẹ̀ bá ṣe sílẹ̀ lẹ́ máa dé bá. ṣé mo dúpẹ́. ọlọ́run àgbà ọlọ́run agbára ọlọ́run. ewu náà dúró máa. ibo lẹ́yìn tí mo wọ́n lórí burúkú aláyé bàjẹ́ méjèèjì yìí. kí ló dé ẹ̀yin respect customer bíi sẹ́yìn. àti pé ṣé èèyàn wá hospital ó ní pé ká mọ disrespect manager yín dà kọ́sákẹ́. àǹtí ṣé mo wọ́n rí mi. mo mọ̀ wọ́n jù ní mo wọ́n wèrè yìí àṣẹni tó ṣu ló gbàgbé ẹni tó kò gbàgbé láéláé ẹ̀yin ò mọ̀ mi ẹ mọ̀ bíi pé ó dẹ̀ wojú mi kẹsẹ̀ pẹ́ mọ̀ mi. ẹ tó bá sọ pé bẹ́ẹ̀ ni ṣe wà yìí sí pé kẹ́kàn sí wèrè ìṣẹ́jú kan sí ẹni sí wèrè gangan. mo lè ṣe wèrè. wèrè pẹ̀lú kíkò. ẹ lọ́nà kí ló dé sáàtì kó kámẹ́rà débi ni. mo sì ti ṣe wèrè. wẹ́wẹ́ tábàdí kéèyàn ṣe wèrè ó nígbà téèyàn bá gbọ́ action. tí n bá fọwọ́ gáìdì orí mi torí bá lu òun kọ́. ẹ wọ adá ni káàdì ọjọ́ ìgbà bọ́rọ́bọ́rọ́ ni yóò wo wèrè káàdì ọ bá ṣe gbígbà tí wọn náà fẹ́ wo wèrè. má ti jẹun wèrè báyìí. ó sì fẹ́ jẹ́ mi ń kó lórí. irú ọmọ tẹ̀ ń gbé bọ̀ kálẹ̀ gbé lọlẹ̀ nítorí olú ẹ̀ bá dín kòtò ń bọ̀. ó ti ẹ̀ pé wọ irú wa ìwọ̀n gbọ́dọ̀ bá dánwò. òótọ́ ni ó ti wà gbé pàápàá lórí tiẹ̀. ẹjọ́ máa ń jẹrẹ. nísìnyí tábàtún wá ní kẹwàá ṣeré lọ́kọláya tẹ́ pé kẹ́kàn mọ́ ọkọ yín bọ́jà bínú.
ká ní ìsìn báyìí wọ́n kàn mí àti ìsìn ọkọ àti ìyàwó àtẹ̀mọ̀ pé agbọ́dọ̀ ti kórìlì ni tá kìsì dáadáa tá kìsì. ẹ lè kìsì fún bí wákàtí 3. Ìgbàlá dúró. Ìwé làgbọ́dọ̀ kìsì fún wákàtí 3. Bọ́ bá ra pọ̀nmọ́ gan kò nílò wákàtí 3. Àwọn kọ́nsẹ́ẹ̀tì wákàtí 3 mi. Wákàtí 3 ẹ lè ṣe lóòótọ́. Àmọ́ tó bá jẹ́ pé ká wọlé náà ti bí pé ẹ̀yà àti ọkọ yìí kì í ṣe pé bóyá kẹ̀kàn sí kì í ṣe pé eré la fi ṣe o. Ẹlòmíràn mọ̀ wò pé mọ̀ fọwọ́ kàn mí tọkọ mi bá rí mi. Kì í ṣe pé a máa ṣe gangan o torí pé àwọn èèyàn ó pọ̀ mbẹ̀ àmọ́ ẹ gbọ́dọ̀ túra lẹ̀ sẹ́lẹ̀ sí. Ṣé nídìí tíátà? Lọ́kàn nídìí fújì. Mo lè ṣe. Nǹkan tẹ́ wàá ṣe ní ìsinmi pé àmọ̀ yín lọ sí ìyàsà interview la ṣe o. Ẹ wá gbọ́dọ̀ débi ìyàsà gan-an. Tẹ bá ti wá sí ìyàsà tẹ bá ti perfect. Àmọ̀ yín ní fọ́ọ̀mù. Wọ́n parí. Ẹ bá yẹn tó kẹ́ni gbọ́ lè dìrà wọ̀. A lè lu ọlẹ́mẹta tó fi bòtẹ́ hàn. Jẹ́nífà ó kó Jẹ́nífà ọ̀dà dùn ní àdé. Kò sáàpù látàrí pàpàpà. Ọ̀yà kan. Nínú bí ni. Wákàtí tí mi. Wákàtí tí mi. Ẹyin méjì. Bọ́ǹkà. Tìmí. Àdéhùn wa kó lélẹ́yìí. Wákàtí tí mi. Wákàtí tí mi. Sísá mi ṣẹ́nu ẹkú iná fìlẹ̀ wà. Ẹ wo èmi ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan mọ́ báyìí sí. Ẹ fẹ́ kí gbogbo ara ilé mọ́tàsì tí lè fi jó náà ni. Gbọ́dọ̀ wá lónìí mọ̀ nǹkan tàṣí tí lè fi jó. Ọ̀dà ìyàwó jẹ́ mi o. Mi ti bò ó. Àṣé kìí ṣèkọ́ nìkan ló máa fi ń wọ̀n yàn. Láti ojú abúlé yìí ò jẹ́ mí mo sì máa jẹ́ àhàyè ọmọ yìí. Ọ̀dà. Ó yẹ kí ó dẹ́ mọ tẹ̀sí. Màá jẹ́ kán mọ̀ pé ẹ lè má lè jà ọ́ ṣùgbọ́n ẹ nábùrò tó gbójú. Ìtì ń bá wọn fà ẹ jẹ́ àlọ́. Láàbọ̀! Ṣé kó tó lọ́rùn mi lẹ́lẹ́kejì ni? Ìwọ ọmọ yóò dá ọmọ kan tó ṣe mí, nǹkan ṣe mí. Wọ́n rún mi. Bó ṣe rí nù, mi mọ̀ pé bó ṣe rí nù ẹ pẹ̀lú. Iṣẹ́ ìtàgé yìí náà ó ṣe é la pẹ̀lú ògbọ́n náà. Ìyà jẹ mí. Nǹkan ṣe mí. Pẹ̀lẹ́ bá yín fomi gbóná. Bá ṣàtẹ̀ ẹ wọ́ ìpẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi. Ó ti mi ìwọ́jọ́ sí dálé mi lọ́wọ́. Kí ló fún yìí báyìí náà? Ẹ lọ́wọ́ ẹ̀ tán bẹ̀. Àti lọ́sì bọ́kọ̀ sí bọ́kọ̀ yìí. Ẹ̀gbọ́n ẹgbẹ́ mi sàn jàre. Kí ló tẹ̀ máa ń ṣe yín náà gborí burúkú tẹ̀ ń ṣe látọjọ́ ẹ̀ stop ẹ̀ náà? Àǹtí ẹjọ́ tí ọlọ́run ẹ̀ máa bẹ̀rù ẹjọ́. Ẹ wo mi ò bínú. Ṣé lóyún tẹ fún mi lọ́jọ́ sí? Ó padà bàjẹ́ mọ́ mi lára o. Àwọn dókítà sọ pé mi ò lè yé débi pé màá pa. Mo ṣe gbé lóhùn báyìí ni. Ẹ má bínú kò sí bẹ́ẹ̀ o ẹ fi ọ̀rọ̀ dókítà rẹ̀ ẹ padà wá á fún yín lóyún mi. Ṣáṣe welcome back fún mi. Nígbà tán láwọn ò lè bímọ mọ́. Ọlọ́run kí ló máa ń ṣẹ̀yìn pípú ìbáyìí? Ó ti dàrọ́ yìí ti yé mi nítorí ìwéré bíi ti lọ́lọ́run ṣe dárò tàwa náà. Bẹ́ẹ̀ náà ṣe ń wọlé mo ti sáìtì yìí. Èmi náà ti wá ṣètò àwọn ọkọ̀ ìyá yín lẹ́dẹ̀ẹ́. Ṣé ti gbọ́? Ẹ wo àwọn ni ẹ àrẹ́sì wọn. Ẹ wo òun ni o sẹ́rí kí ló ṣẹlẹ̀? Àwọn méjì ni. Oh, gentlemen, you're under arrest. Officer, arrested. Move! Dàpọ̀. Jáde sọ̀rọ̀. Ọlọ́run ti mọ̀ tó mọ̀ra. Àgbo ìbẹ́ ti sẹ́. Fine boy ìtàn o, kò sì sí nǹkan kan nínú ilé. Dákì torí Ọlọ́run, ọjọ́ ló ti fọwọ́ sílẹ̀ nínú ilé. Tí mi ò bá fàìṣẹ̀ wà fún. Tí mi bá fàìṣẹ̀ wà fún. Àbẹ́ ẹ̀wà àgbà mi ni. Èyí ṣe wá gàn tó tó báyìí. Ṣé èyí wà ni? Ṣé ẹ lẹ́mọ̀ mi ni? Ọ̀dà o, kọ́ padà pọ̀ ọkọ mi mo wá wá o. Dàpọ̀ gbé bíbá ẹ̀ mọ́. Ṣé ẹ mọ̀ ọmọ ni? Ò jẹ́ kọ́ mọ̀. Ó dà kọ́pà ti páàkì. Ẹ dákun sọ́jáde wéré ni ṣé kò ní pẹ́ dé àdúgbò. Ṣé ká la etí yín ká sọ sí ni? Ó ní Dàpọ̀ gbé bíbá ẹ̀ mọ́. Dàpọ̀ ṣe ní gbé bí ìmọ̀ Dàpọ̀ tí mo rí níjẹta. Àná ló lọ ti lọ lánàá bí. Àná ló lọ. Ó lọ lánàá ṣé ìparọ́ sí létí? Ó lọ lánàá Dàpọ̀ gbé léyìí mọ́. Kété tí mo kúrò nílé ẹ lọ́jọ́ yẹn tán sọ fún mi pé o ti park ni mo ṣe alábàápàdé àwọn guys méjì yẹn tán fipá bá mi lò pọ̀. It's okay. It's okay. Kò dẹ̀ máa wá wò ó. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Sórí láti ìgbà tí nìkan tí mo ti fi ẹ́ sílẹ̀ tí mo ti sá lọ. I've been facing one problem or the other. Kò sí obìnrin tí mo gbé wọlé mi tó bá mi látàárọ̀ dalẹ́.
lèmi náà ṣe gbéra tí mo ṣe wá ẹ lọ sílùú for reconciliation. But it was so unfortunate for me that ìgbà tí màá débẹ̀ wọ́n sọ pé ó sí nílùú mi. A year after you left me, lèmi náà kúrò nílùú wa tí mo relocate lọ sí Èkó. Nígbà tí mo bímọ tán nílùú wa, mo ṣalábàápàdé ìyàwó gọ́vnà. Ọjọ́ yẹn bọ́ sọ́jọ́ birthday wọn. So torí pé bèjì lèmi dẹ̀ wá bí, ó wá fún wa ní owó tó tówó. Really? Yes. Ìyẹn ló gbé mi kúrò nílùú wa tí mo relocate. And àtìgbà yẹn, you know. I see. Jadisola. See, I'm truly sorry for all that happens. Just wanted to find a place in your heart to forgive. Oh. I'm truly sorry. It's okay. I'm really sorry. So, báwo dẹ̀ wá ní ọkọ àti àwọn ọmọ ńkọ́? Ṣorí tọkọ yẹn, story for another day nìyẹn. But àwọn ọmọ, wà láwọn náà ni mò ń bá káàkiri. Kò síbi tí mi ò sì gbé wọn dé. For few months since not in sick, mo ti gbé wọn dé hospital. Everywhere tí mo gbé wọn dé, mi ò rí solution. In fact, ọ̀dọ̀ bàbá tó tún bá mi tọ́jú wọn ni mò ń lọ sìn. Ṣé ó serious tó yẹn? Ó jù bẹ́ẹ̀ lọ màdé. Wow. But Jade, tó bá mind ọ̀dọ̀ bàbá tó ní tí ń tọ́jú wọn yẹn, ṣé mo lè tẹ̀lé ẹ débẹ̀? No, má ò rí. Ìwọ wà lẹ́nu iṣẹ́ náà. See, if it's about my work, yes. You don't worry. I'll pay in your office or my cover up for me. Are you sure? Yeah, definitely I'm sure. Okay, no problem. So. Bàbá ẹ̀ sọ̀rọ̀ ni ẹ̀kọ́ ń wò mí. Ìbá tẹjúmọ́ mi owó mi re, Ọ̀rúnmìlà tẹjúmọ́ mi owó mi re, ojú rẹ̀ là fi wowó, ojú rẹ̀ là fi wèjì gbàlẹ̀kẹ̀. Ìbá tẹjúmọ́ mi owó mi re. Ìyá àbèjì, mo fẹ́ kó kéré kó rírí. Orí bá bó ṣe tàn tó. Ìyá àbèjì, bàbá àbèjì lójókòó yìí. Dàpọ̀. How is that possible? Báwo ló ṣe máa rí bẹ́ẹ̀? Bàbá kò fọnà bí kankan yé mi o. Ẹ má fún wa ní gbòdì decision. Báwo ló ṣe jẹ́ pé mi ni bàbá àbèjì Jádesọ́lá? Ifá ìparọ̀, Ọ̀rúnmìlà ò ti gbọ́dọ̀ ṣèké. Bó ti rí ń ló wí ni pèrègèdè lọ́la. Ìyá àbèjì, láti má bá òpó lọlé olóò, mo fẹ́ kó ronú sí gbogbo ìrìn àjò ẹ wá láti bẹ̀rẹ̀. Yá láti gbọ́ ọlọ́mọge ní o. Àti ìgbà tí ìwọ àti Dàpọ̀ ìtẹ́ ẹjọ́ ń sọ̀rẹ́. Mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí ìrìn àjò tẹ́ ti rìn ìgbà náà bí ọdún mélòó kan sásìkò yìí. Ènìyàn jẹ́ kí ọ̀rọ̀ èmi àti yín papọ̀ mọ́ ti fá ìmọ́lẹ̀ ọba tàn àbá ní Ìdààmú mú. Abúlé jẹ́ pé nǹkan tèmi àti Dàpọ̀ jọ ṣe ní ó kọ̀ tún la tó fẹ́ travel kí n tó pàdé àwọn olórí burúkú yẹn. That's true. Dàpọ̀, kò sígbàkigbà tí o lè jẹ ẹni tẹ́ mo kẹfẹ́ kẹfiná kó náà ni tó bá jẹ́ pé ìrìn àjò kan ti dà yín pọ̀ níṣòro mọ́. Bàbá tó bá tẹ̀ tí wọ́n jẹ́ pé ìyẹn náà ni Dàpọ̀ ṣẹ́yìn ní òròdílé tẹ máa ń ṣe lé yín ni. Bàbá tó bá jẹ́ ti òròdílé yẹn a ní òròdílé tá a ṣe. Dàpọ̀ òròdílé oníbẹ̀lẹ̀ egungun ni. Aráàlú kẹ̀kẹ́ ẹsẹ̀ kẹ́ oṣù ẹsẹ̀ kẹ́ fún àwọn bàbá mi kánimọ́gbà òfin kọ̀ọ̀kan ti kọ́ òdì àdá báwo lẹ ti ṣe. Níbi tí ọmọ bá ń dàgbà bíi ọmọ ọdún 3 sọmọ ọdún 5 ìgbà yẹn ló máa ń gbé wọn wá tó máa ń ṣe orò ìdílé yẹn fún. Wọ́n tẹ̀sẹ̀ rẹ̀ bàbá. Ṣé wá rí ọmọ tó bá kùnà láti ṣe orò ìdílé yẹn fún irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọn kì í gbádùn rárá bí wọ́n ṣe ń fè ní kú lọ́mọ máa fọlá dìde. Orí bá bó ti sọ̀rọ̀ ti yè pérégede ìyìn ni wọ́n ń pè ní ẹbí bàlejò kọ́ lọ ẹtí sálára bàgbó wọ́n tẹ̀sí ọmọ bàgbó nù wọ́n ti yọ ẹsẹ̀ kú wọ́n yọ tàràn kó lára ọmọ náà nù nígbà wọn bá ti tẹ̀sẹ̀ rẹ̀ bàgbó ìyẹn ẹni lóró tí wọ́n ṣe fún ìyá àbèjì
boko ọba wa jìnnà ńlá àgbọ̀dọ̀ kó tó ti gbọ́ ohun dàpọ̀ wí nìyí ẹ méjèèjì bẹ́ẹ̀ fi àtẹkọ̀ létí tẹ́ ṣe kankan tẹ́ẹ̀rẹ̀ lù dàpọ̀ tẹ́ lọ sí orò fún àwọn ọmọ yìí tẹ́ bá ti sí orò fún àwọn ọmọ yìí n ó yẹ gbogbo àárẹ̀ n ó yẹ náà pérégedé ní àwọn bá dà wè ifá bá wò wọ́n yè pérégedé ifá wò bẹ́ẹ̀ yè. Mo ti dáríjì ẹ́ ṣùgbọ́n tára ọmọ mi bá tún yá tán dáadáa máa dáríjì ẹ́ pátápátá. Yes. Thank you. Okay. So ọ̀rọ̀ àwọn guys kí ló fẹ́ kí n bá ṣe sí ọ̀rọ̀? Wọ́n mi ní interest nínú kéèsì wọn. Nǹkan tó bá wù nọ́ọ̀sì yẹn kó ṣe fún wọn. I don't care. Oh, really? No. Oh, no interest in me, no? Not at all. What's the problem? Talk about an interest in me. Bọ́kàtì tì mí. Bọ́kàtì tì mí. Bọ́kàtì tì mí. Bọ́kàtì tì mí. Tí gbọ́n. Bọ́kàtì tì mí. Gbọ́n. Tí. Bọ́kàtì tì mí. Ojú bo ojú. Olóró ń bọ̀. Ojú bo ojú o. Olóró ń bọ̀. Bọ́kà ṣe kí n ṣe. Ṣìṣe ṣe ń ṣe. Bọ́kà ṣe kí n ṣe. Ṣìṣe ṣe ń ṣe. Bọ́kàtì tì mí. Bọ́kàtì tì mí. Bọ́kàtì tì mí. Bọ́kàtì tì mí. Tí gbọ́n. Bọ́kàtì tì mí. Gbọ́n. Tí. Bọ́kàtì tì mí. Èkéńbé kì í sọ̀rọ̀. Irọ́ parọ́ fúnrọ́. Èkéńbé kì í sọ̀rọ̀. Irọ́ parọ́ fúnrọ́. Iṣẹ́ fẹ́ yáwó. Ó sì fẹ́ sí.